Àgbà òye yóò fún mi lẹ́sìn á máa ṣù mí. Tẹ́ni o takísà ta ọ̀. Ẹ má jẹ́ àtàrà wa lọ́pọ̀ ọmọ ìdí kọ̀wé oṣù ní bàbá rẹ̀. Ẹwà ìdí Yorùbá ò tiwantiwa. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà kìí ṣe ilẹ̀ wa kò gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Ọmọ ẹni ò lè ṣe nígbà bẹ̀rẹ̀ kápìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíràn o. Bùkọ́lá Akíntọ́ fún iṣẹ́ ọpọlọ. Mo ẹ̀fẹ̀ láti mú bí ẹ̀dùn láti rọ̀ bí òwe o. Abala mẹ́ta lètò Yorùbá ló láṣà. Abala onírú wa níbo la ti ṣẹ̀ wá. Abala kíkanjú àtàbálà mòye. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà ti ṣe ilẹ̀ wa kò gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Yorùbá ló láṣà, àwa aláìlè wa. Ìbò Yorùbá ló láṣà, pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Yorùbá ló láṣà, àwa aláìlè wa. Pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù lórí gbọ́dọ̀. So, àìkú, àìtí, àìdíbàjẹ́, Ọlọ́run àná, òní, ọ̀la, ọ̀túnla, Ọlọ́run tí ó máa bẹ nígbà gbogbo, òkèlè gbèǹgbè tí ò ṣeé gbémì fẹ́nìkọ̀ọ̀kan, Ọlọ́run tó ti rọ́la kọ́la ó tó dé, ìbà rẹ̀ mo tún ṣe o adẹ́dá. Orúkọ Ọlọ́run náà la fi dágbére lọ́sẹ̀ tó kọjá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò gbogbo ọmọ Oòduà pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ohùn èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, Bùkọ́lá Akíntẹ́rù, òun lẹ rọra gbọ́ wẹ́rẹ́ mo tún kí yín ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Lágbára dẹ̀dá àtèmi àti yín àní súra wa pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run ọba. Mo nífẹ̀ẹ́ yín o, a kú ìsinmi òní. Mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà lónìí. Àlejò mi wọ́n ti ń bẹ́lẹ̀ agodo. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, ẹ mọ̀ ọgbọ́n táwọn náà rọra ń kọrin. Kódà wọ́n fẹ́ràn orin, wọ́n sì ń jó sí lórí àga. Gbogbo ẹ̀yin tẹ́ sì ń wò mí, ẹ rí wọn tí wọ́n ń mì lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀. Èní lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ kúkú ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà. Abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ètò yìí. Abala àkọ́kọ́ òun ni abala orírun wa. Níbi láti máa ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala kíkanjú, níbi tí gbogbo ẹ̀yin èèyàn wá ti ní àǹfààní láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́sì mú ìbéèrè. Tẹ́ bá sì ti gba ìbéèrè wa ká fún yín lẹ́bùn. Abala ẹlẹ́ẹ̀kẹta lábala tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, abala mòye, níbi tá a ti ń gbé àwọn orí adé tá a ti ń bá wọn sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá, ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀. Gbogbo ohun tó jọ mọ́ òye, tó jọ mọ́ ìlú àti ìṣẹ̀ṣe wọn. Kì í wá ṣe orí adé nìkan, àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ti fi àṣà àti ṣe, tí wọ́n ti fi là, tó ti fi di nǹkan ńlá, tó ti fi dùlú mọ̀ká, àwọn lámọ̀gbé wa ní abala àmọ̀ye. So lẹ́ni jẹ́ ká tó rọ́ọ̀lù ètò ẹni abẹ̀lọ́wọ́ èmi jẹ́rìí yìí Yorùbá ti ń bọ̀gìdì lẹ́ni ẹ sì ti rògbò torí bẹ́ẹ̀ bá ṣe èbò ẹyọ kan péré pọ̀n márùn-ún ní kọ̀ọ̀kan tẹ́tẹ́ pọ̀n
bẹ́ẹ̀ bá ṣe ń wí báyìí ìmọ̀ gbà ní. Agbára Ọlọ́run gbé ẹrú sí báyìí. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mú ní àgbọ́dọ̀ mọ́ṣẹ́lẹ̀ torí kò ní dáa. Gbogbo wa pátápátá la lórí òun lá nílùú tá a ti ṣẹ̀ wá. Tọwọ́tọwọ́ ni mo fi ń kí bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn tiwa gangan. Ọba Sàlíù Àkànmú Adétúnjí ẹ káàbọ̀ sílùú Manchester. Ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti rí gbogbo tá a fi ń pọ́n wọlé tá a gbé sórí Facebook tá a fi ń kí bàbá wa káàbọ̀. Lágbára dẹ́dà ẹ pẹ́ fún wa ẹ dàgbà ẹ dògbó ẹ wò ìkúnlẹ̀ mo wà mo kórí adé o nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ tó fẹ́ tọ́ ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fẹ́ni tó bá yóò bọ̀wọ̀ fún. Láṣẹ Elédùmarè bàbá ti ṣe tán lé agodo àwa náà lọ láti lọ yẹ bàbá wo Olúbàdàn sí ẹ pẹ́ lágbára Elédùmarè. Ọmọ agbóṣáṣá kúkú ni wá mọ́ wọ̀n ṣá gbogbo àwọn èèyàn ló kúkú ti mọ̀ wá Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ mọ̀jẹ̀ mọ́ ọba lọ torí owó òpolówó ló kú tá a gbé lẹ́yìn kan fọ ẹran kan jìgàn. So àlejò omi pàtàkì gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 0161 205 8995 tàbí tí alágbèéká wa tó jẹ́ 079 140 68090. Adẹ́ẹ̀dá ló kúkú gbé mi sílé agodo glowfm.com nílùú Manchester bí ibẹ̀ la ti ń dún ibẹ̀ la ti ń sọ láṣẹ Adẹ́ẹ̀dá kò ní sú wa kò ní rẹ̀wà. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi wọ́n ń bẹ́ ń bì ìjọ kan wà tó jẹ́ pé wọ́n kúkú wọn kẹrí wọn ní rèkété àwọn ni wọ́n ń da gbogbo ẹ̀pọ̀ tẹ́ ẹ fi ń gbọ́ wa lágbọ́yé tí ò kọlura wọn. Èdùmàrè wa ní kí wọ́n ní páláṣẹ Elédùmarè Ọlọ́run ó túbọ̀ mọ́ fi dẹ̀ wọ́n lọ́rùn sí ni mo ti wí fún yín eléyìí kúrò ní pé a mọ̀ ọ́ ṣe ní tí wọ́n lọ iléèwé fún ni tí wọ́n sì kọ́ tí wọ́n sì tún gba àmì òye lórí rẹ̀ òun ló jẹ́ pé ọwọ́ wọn gbogbo gbà ní wọ́n lọ wájú rẹ̀ tí gbogbo ẹ̀ sì ń tẹ̀ ń gbọ́ wá yékéyéké. Tó ká mọ̀ wá fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àlejò mi ìlú mọ̀ọ́ká ni wọ́n igba ojúlùmọ̀ ni wọ́n pàápàá òdú ni wọ́n wọ̀n kì í ṣàìmọ̀ fún olóko gbogbo àwa tá à ń dẹ ní ìgbèríko Manchester ń bí gbogbo apátápátá la mọ̀ kódà ìdáyé àná èèyàn kan ń pè mí láti ìlú Sweden wọ́n ní tó ọ̀gbẹ́ni Akínfẹ́ wá ní bọ̀ mo gbọ́dọ̀ wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin níbi tí wọ́n nífẹ̀ẹ́ wọn dé mo sì nígbàgbọ́ pé gbogbo àwọn ará Europe náà wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti kí yín a ti mọ̀ ní ọjọ́ tó ti pẹ́ nítorí tó wá ṣẹlẹ̀ ní pé ẹ̀jẹ̀ tèmi gangan báyìí amọ̀ra wa débù Nàìjíríà lọ́hùn ni. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àlejò mi pàtàkì ọ̀gbẹ́ni Akínwálé Akínfẹ́nwá wọ́n bẹ lórí ètò ẹ kí àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé. À ń kí yín o ṣé dáadáa lẹ́wà o a dúpẹ́ fún ọjọ́ òní o. Adẹ́dà ṣeun ẹ mọ̀ ṣọ̀fọ̀ òtẹ́rẹ́ mi mọ̀ pé ọ̀rọ̀ ó ń bẹ́nu ọ̀rọ̀ ń pọ̀ dáadáa kẹ́ mú wa mọ̀ sọ díẹ̀díẹ̀ torí ẹ̀fẹ́ dé èbó pọ̀ mọ́ torí ẹ̀ mo ṣe wí fún yín pé bẹ́ẹ̀ tí kò tẹ gbé wálé agodo wa ẹ ṣí. wọ́n ní pẹlẹbẹ lèèyàn ti ń mọ̀ ọ̀lẹ̀ jẹ́. wọ́n fẹ́ máa yọ lẹ́sẹ̀ kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù tó. ṣe é rí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà gbogbo àwọn àlejò agbáṣàgbà pàtàkì tá a bá gbé wálé agodo Glo FM níbí a máa ń béèrè lọ́wọ́ wọn pé kí ni orúkọ ìlú wọn níbi tí wọ́n ti ṣẹ̀ wá gan-an. Orúkọ yín ṣàmọ̀kẹ́mi mo bá yín dà mo fẹ́ kí wọ́n tún gbọ́ lẹ́nu yín fúnra wọn torí ẹnu onípọ̀n làkúkú ti gbọ́kàn báwọn àgbà ti wí nù. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Akínwálé ọmọ Akínfẹ́nwá Àgòròbọ́gun bọ́ọ̀lù. Àgòròbọ́gun bọ́ọ̀lù èmi fẹ́ràn yín kí dáadáa Àgòròbọ́gun bọ́ọ̀lù tó. Ọmọ ìlú Òtù ní Ọ̀yọ́ State lẹ́gbẹ̀ẹ́ Ìṣẹ́yìn ni mo ti wá. Nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó bá mọ Òtù dáadáa orúkọ yẹn ò pé méjì lótù. Tó bá ti ní ọmọ Akínfẹ́nwá ilé àgòrò wá ní òpè méjì Àgòròbọ́gun bọ́ọ̀lù kí ìlú pé gbà wọ́n pé ọgbọ̀n àwa ń bọ̀ ẹnìkan lẹ́lẹ́ àwa là ń bọ̀ wọn ẹ̀ ń bọ̀ wọn ni ẹ bọ̀ atọ́kùn náà orí ọ̀fẹ́ Ọlọ́run tó alẹ́ ẹ bọ̀ atọ́kùn ètò Yorùbá tó láṣà ẹ bọ̀ a máa bọ̀ ọ̀gá àdìtọ̀ pápá. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o gbogbo àwọn olólùfẹ́ Yorùbá tó láṣà gbogbo yín pátápátá lẹ̀ ń gbọ́ tálejò wá wí o. nítorí pé ohun tó mú mi sọ bẹ́ẹ̀ ni pé mo rántí kọ́nà fún ọ̀run kẹ́ bàbá mi
ó ní gbogbo ibi tó bá ti ń lọ tó bá ti ń béèrè orúkọ rẹ̀ máa fi orúkì ilé bàbá rẹ̀ sí ibi tóun bá wọ orí òun máa wú níbẹ̀ nítorí rẹ̀ lèmi náà ṣe sọ pé ọmọ àgbòrò bọ́gun bọ́ọ̀lù lè. ọmọ àgbòrò bọ́gun bọ́ọ̀lù ẹ sì bọ́ atọ́kùn lónìí ẹ sọ yín mọ́rọ̀ kódà ẹ bọ́ ọ̀gá òní tọ̀ọ̀pù bẹ́ẹ̀ tí wínú ọ̀gá lórí òkè níbà yín tu ó ti dá bẹ́ẹ̀ ṣé wàá rí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló làṣà gbogbo àwọn àlejò agbáṣàgà wa a mọ̀ ń béèrè pé kí wọ́n fohun mẹ́ta gbòógì kan fi júwe orí ìrun wọn káwọn èèyàn lè ní àǹfààní láti mọ̀ sí i bó bá dẹ̀ jẹ́ pé ìmọ̀ kékeré báyìí ni wọ́n àbí wọ́n ti ẹ̀wọ̀n pàlú ọ̀hún rárá tẹ́ bá fi ohun mẹ́ta gbòógì tẹ́ bá fi júwe wọn yóò fún àwa àti gbogbo olólùfẹ́ Yorùbá ló làṣà láǹfààní láti mọ̀ sí nípa ìlú yín. ẹ ṣe atọ́kùn ẹ ní ìlú mi ẹni tó bá mọ òtù dáadáa tó bá máa sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ kan tó máa sọ wá ní òtù ọlọ́mú kan. òtù ọlọ́mú kan. òtù ọlọ́mú kan oríkì ìlú mi nìyẹn. Yorùbá ló làṣà mo tún ti máa wá tu àmọ́ ẹgbẹ́ kò sẹ́ni tí wọ́n bí tó jẹ́ pé ọmú kan ló ní. táwọn yẹn bá máa ṣe ẹ̀yẹ́ wá ní sọ́mú kan lẹ́yìn ní lótú ni ọmú méjìlá ní ṣùgbọ́n ìdí pàtàkì tó ṣe ń sọ pé òtù ọlọ́mú kan nìyí láti Ìṣẹ́yìn lọ sẹ́yìn Ìṣẹ́yìn Ìpàpó Ọ̀kákà Ṣẹ̀pẹ̀tẹ̀rí Ìlérò ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ni gbogbo nípínlẹ̀ Ọ̀wọ́n tó wá ní Òkè Ògùn. Òkè Ògùn bẹ́ẹ̀ ni ẹ parọ́. tí ará Ọ̀tún bá máa sọ̀rọ̀ á ní nǹkankan náà ní wá. láti sọ pé kàkà pé gbogbo wa jẹ́ ọmọ Òkè Ògùn kan náà ará Ọ̀tún á ní pé ọmú kan náà ni gbogbo wa. wá mú ìtumọ̀ òtù ọlọ́mú kan nìyẹn ọmú kan ṣoṣo lóko yín pé lóko wa papọ̀. so kò sí ẹ̀yàmẹ̀yà pé Ìṣẹ́yìn lèmi ti wá Ṣakí lèmi ti wá Àgọ́ Àrẹ lèmi ti wá Ìpàpó lèmi ti wá Òkè Àmù lèmi ti wá Ìlérò lèmi ti wá Ìgbòho lèmi ti wá ohun èdè kan náà ni gbogbo wa jọ ń sọ tó bá ti jọ ń sọ̀rọ̀ ọmú kan náà ni gbogbo wa mu kò ní tó tá a bá máa ṣe nǹkan láti ṣe papọ̀ ni ní sọ pé torí pẹ̀lú kan kékeré Ṣakí tóbi ìgbèríko nìkan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lókè Ògùn ọmú kan náà ni gbogbo wa so nílùú mi náà òtù ọlọ́mú kan tó máa ń sọ náà ojú pé lágbájá ní pé bí irú èmi sì ilé àgbòrò bọ́gun bọ́ọ̀lù lèmi ti jáde wá àwọn míì wà tó jẹ́ pé ilé èbò míì náà ti jáde wá lágbájá náà ilé jagun wà ilé Ṣàbẹ́ wà agboolé oríṣiríṣi wà ṣùgbọ́n kí ìṣọ̀kan lè wà àtìrẹ́pọ̀ lọ sí máa ní pé ọmú kan náà ni gbogbo wa papọ̀ so téèyàn kankan bá tiẹ̀ fẹ́ bínú wọn á ní kó jèbù rẹ̀. so yín o ti pẹ́ mẹ́ta o fún márùn-ún mi dẹ̀ mẹ́ta báyìí nítorí ni kẹ́ ẹ mọ̀ fi rọ̀ so yín o ti pẹ́ mẹ́ta mo ti mú yín mo ò sì fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ ìgbà tẹ́ ti ní ọmọ àgbòrò bọ́gun bọ́ọ̀lù ní ẹ̀yin ò túmọ̀ sí pé bí n bá ṣe sọ̀rọ̀ sí náà lẹ́sẹ̀ bọ́gun bọ́ọ̀lù ẹ̀bọ̀ Glo FM ẹ̀bọ̀ Yorùbá ló làṣà ẹ̀bọ̀ atọ́kùn àbí bò wá kákú wí káàrí ó tiẹ̀ ti dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ èmi fẹ́ràn gbogbo ètò ẹ̀wí tó láṣẹ adẹ́dá ọmú Òkè Ògùn ẹyọ kan ṣoṣo kò wá nìkan yóò túbọ̀ mọ ọkùnrin àmọ́ nǹkan ẹyọ kan lẹ tí ìdárúkọ ó sì kú méjì èmi ó sì gbà lẹ́nu yín kẹ tó kó ilé agodo wa súré na méjì tó kù ń bẹ̀ fún wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣẹ ògbọ nílé. nílùú mi a ní oúnjẹ kan aláwọn oúnjẹ kan tá a máa ń jẹ tó jẹ́ pé a fẹ́ràn ẹ̀ kan nílùú mi a láìkè sùúrù. ẹ láìkì. a fẹ́ràn ìṣúrú. ó di méjì owó mi ti ń pọ̀ o. a máa ń jẹ ìṣúrú dáadáa nílùú. ẹ fẹ́ràn ìṣúrú. ìṣúrú. ẹlòmíràn ọmọ tó bí lé ní gangan ò tiẹ̀ mọ nǹkan tó ń pè. pèlè fún ọ̀dà mọ̀. ọ̀dà mọ̀ ẹlòmíràn ní pé kí lílé tó pupa báyìí. ìṣúrú pupa wà ìṣúrú funfun wà. wọ́n ń jẹ ìṣúrú ìlú mi dáadáa. a dẹ̀ fẹ́ràn àmàlà. àmàlà dúdú àbí funfun. àmàlà dúdú. àmàlà dúdú àkófẹ́ àmàlà gan. àkófẹ́ àmàlà gan. nílùú mi oúnjẹ ọ̀sán wa báyìí àmàlà ni. àmàlà àti ọbẹ̀ kan wọ́n pe ọbẹ̀ yẹn ní lúrú. lúrú kí wọ́n má fi ìsẹ̀ dàpọ̀. ewé kan ni. ewé yẹn mi ìmúrúkọ ewé yẹn mọ́ mi ìmúrúkọ tó ń pè yẹn but ewé yẹn wọ́n máa ti sá ó máa gbẹ. yóò
tó bá ti gbẹ wọn wọ́n wá ṣe papọ̀ wọ́n á sẹ̀ so wọ́n á ṣe bí ìgbà kan ṣe ewédú náà ni so ó máa ń yọ̀ ó máa yọ̀ bí ewédú ni wọ́n pè ní lúrú then lówùúrọ̀ kí nínú mi tẹ bá ti jí láàárọ̀ oúnjẹ tó ń jẹ nílùú mi a máa ń dàkọ̀ mọ́ ni. Ẹ mọ́ dákọ̀ mọ́ ẹ tiẹ̀ ti dárúkọ bíi 5 gan fún wa báyìí tèmi gan sì ti kọ ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n nínú ẹ̀ láṣẹ adẹ́dà ọgbọ́n òun kò wá ní pé o tó ní bàjẹ́ o ohun tí ó wàá tu kò tiẹ̀ ní jó wà láṣẹ Elédùmarè pàápàá jùlọ agboolé bọ́ọ̀lù tó ẹ ṣeun a tún kì í kàbọ̀ sílẹ̀ ká mọ̀ bá wa fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ sọ̀rọ̀ mo nígbàgbọ́ pé gbogbo àwọn tó jẹ́ ọmọ Ọ̀tún pátápátá ni wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ṣe àpèjúwe àti ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbòógì tẹ́ fi júwe ibi tẹ́ ti ṣe wá tó ó dàbí ẹni pé a ti ní ẹnu àló orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Màmá TSG Catering Services nìbàdàn ní Nàìjíríà ni o. Màmá TSG Catering Services nìbàdàn nílùú Nàìjíríà tó ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà o ìyá wa. Ẹ kúrọ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta o. Ẹ ṣeun o adúpẹ́ o ìyá wa. Ẹ kú àlejò bàbá wa o. Wọ́n ń kí àlejò wa wọ́n ń kí yín wọ́n ń kí bàbá wa tó à ń gbọ́ yín o ìyá wa. Kódà gan inú wa dùn débi pé àti ẹ̀lẹ́ fi ayọ̀ wa mọ́ra. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin bàbá wa ní ń bẹ ní Manchester báyẹn ẹ̀rí pọ́nà ti gbàdúrà wa ń lẹ́ Ìbàdàn. Adẹ́dà ṣeun adẹ́dà ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ kú rí o. Ẹ ṣeun o adúpẹ́ o. Ọlọ́run ó sọ gbogbo wa yóò sọ yín o. Àmín àṣẹ àmín àṣẹ. Ẹ̀mí sì ṣe o. Àmín àṣẹ àmín àmín. Ilé-iṣẹ́ yín ò ní jóná o. Àmín àmín àmín. Ààbò Ọlọ́run àánú Ọlọ́run ọmọ bá yín rìn. Àmín 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 àmín. Lágbára Ọlọ́run àṣà wa ò ní bàjẹ́. Àmín àṣẹ àmín àmín àṣẹ àmín. Ẹ pẹ̀lẹ́ yá kí yín yẹ kó àlejò lọ́tún lósì o. Ẹ ṣeun o àmọ̀rí yín bá láṣẹ adẹ́dà àṣà àti ṣe Yorùbá ká wá polongo rẹ̀ kò ní dìbàjẹ́ láṣẹ ọba òkè. Ó dàbọ̀. Ẹ ṣeun o ìyá wa tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0 1 4 1 2 0 5 9 àti 5. Ẹ sì lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 0 7 9 1 4 0 6 0 9 àti 0. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mo ní ká mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àlejò mi àkòrí ọ̀rọ̀ tá a ṣe gbé yín wá gangan òun ni a fẹ́ jíròrò lórí àwọn òwúlò aṣọ òkè. Aṣọ òkè níyà wa tí wọ́n wá sílé agbódo wa lọ́sẹ̀ tó kọjá ni wọ́n bá wa sọ̀rọ̀ lórí àmọ́ àwa fẹ́ ṣí lẹ́sẹẹsẹ a fẹ́ sọ̀rọ̀ nípa òwúlò aṣọ òkè kí là ń fi aṣọ òkè ṣe gan irú ọmọ wo laṣọ òkè lè bí ṣàgbéwò ni àbágbé ṣọ́ àbágbé tọ́ àbágbé rẹ̀ ta fẹ́ bí ta fẹ́ jíròrò ní lórí gan-an aṣọ òkè àwọn òwúlò wọn a mọ̀ pé wọ́n pọ̀ lọ sọ àmọ́ ẹnu díẹ̀ ń bẹ fún wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kí wọ́n rí ọgbọ́n kan àbó mìíràn kí wọ́n rí kọ́nú ẹ̀. Ẹ ṣeun àtòkùn ètò. Ẹ ṣeun. Gbogbo wa náà la mọ̀ pé aṣọ òkè ó jẹ́ aṣọ tó jẹ́ pé ó gbayì. Aṣọ òkè jẹ́ aṣọ kan tó jẹ́ wípé ibi ẹ̀yẹ lẹ ti máa rí. Ibi ẹ̀yẹ kì í rìnrìn ìdọ̀tí. Ibi ẹ̀yẹ lẹ ti máa rí aṣọ òkè. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tí mo fẹ́ júwèé pé ìlú tí mo ti wá. Ọ̀tún ni mo ti wá kò jìnnà sí Ìṣẹ́yìn, ìlú Ìṣẹ́yìn. Ìlú Ìṣẹ́yìn gangan láṣọ òkè ti ṣe. Bẹ́ẹ̀ ni àlejò wa wí bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ìlú Ìṣẹ́yìn tó fi dí pé wọ́n kọrin pé wọ́n rọ́mọ láṣọ Ìṣẹ́yìn ní òun ṣọ́. Arọ́mọ láṣọ Ìṣẹ́yìn ní òun ṣọ́. Gèlè tí olówó faramọ́ lówó. Aṣọ tí a wọ̀ olówó jogún ìdẹ̀ra. Arọ́mọ láṣọ Ìṣẹ́yìn ní. Ẹ tún sanwó gbèrín náà gbogbo ẹ̀ lẹ́sàn. Ẹ tún ní òkè. Èmi lè ní jẹ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, tá bá wo ìgbà tí aṣọ òkè ti wà, ó ti wà tipẹ́tipẹ́.
ṣùgbọ́n tá a bá wo àsìkò òde òní aṣọ òkè tó ń ṣe láyé àtijọ́ tá a bá gbé wò bó ṣe wúwo sí ó yàtọ̀ sí ìtọ́ ṣe nísìn nítorí wípé ní ayé àtijọ́ even nígbà wáṣẹ̀ ó máa tóbi lára tó jẹ́ pé even ẹ tó bá wọ̀ pàápàá àwọn ẹ̀kọ́ ògbé ẹ̀rù ṣùgbọ́n wọ́n ní ayé ń lọ à ń tọ̀ wọ́n ní báyé dẹ̀ ṣe ní báyé ń yí ẹ̀yẹ náà máa báyé yí ni gbogbo nǹkan náà ló ń ga sókè ní ọ̀làjú ń dé bá wọn. So aṣọ òkè nísìn kó má dàbí ìgbà pé wọn ò ní lò mọ́ nítorí pé mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ pé ìdí iyì lẹ ti máa rí aṣọ òkè ìrìnrìn ìdọ̀tí kò tẹ̀ sí bí ìpéjọ kan wà tí aṣọ òkè ò ní jáde ní àgbáyé because nítorí pé ibi tó bá ti ń ṣe ayẹyẹ aṣọ òkè máa ń tẹ́lẹ̀ mẹ́. ayẹyẹ ò ní wọ́n gbogbo wa láṣẹ Elédùmarè. nítorí pé bí gbogbo ẹ ṣe ń yí tá a dẹ̀ fẹ́ nítorí pé aṣọ òkè. Èbó iná ni. Aṣọ òkè dà. ọgbọ́n wa mo fẹ́ dá sí èbó ìbá ìbò náà. ẹ wá ṣàánú mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló lásìkò. èbó ìní o èbó ìlàlejò mi wọ́n rọ wá ni fi lórí wọn gbà wọn wọlé agodo bẹntigọ́ọ̀ ni èmi mo ní ẹ dákun ẹ yọ ó ní Yorùbá ló láṣàlẹ̀ wa ṣùgbọ́n wọ́n bá fìdá lẹ̀ èbó sì kún gbogbo àpò wọ́n yọ ni lọ́wọ́ kọ̀ọ̀kan báyìí wọ́n kó lé mi lọ́wọ́. aṣọ òkè pẹ̀lú àṣà Yorùbá ni àṣà Yorùbá dẹ̀kẹ̀rẹ́ kò lè parun ibi tábàdẹ̀ ti dé àwa Yorùbá èèyàn yìí dẹ̀ ni wá aṣọ òkè aṣọ yìí ni làwọn èèyàn náà ṣe wé pókè bí gbogbo ẹ ṣe ń yí kí aṣọ òkè náà kó máa bá wọn yí pẹ̀lú ẹ̀ kó má dàbí nítorí pé àìmọye àwọn aṣọ míì tí wọ́n ti lò láyé àtijọ́ tí wọ́n ti ẹ̀gbọ́n pa ẹ̀ mọ́ so làwọn ṣe wé pé wọ́n ṣe ń yí káṣọ òkè náà má dàbí pé wọn ò ní gbúrú ẹ̀ mọ́. ẹjẹ àṣerúfẹ́ ilé kó fúyẹ́ lọ́wọ́ kó ṣe é wé kó ṣe é gbé lọ́wọ́. nísìn ẹ máa rí aṣọ òkè míì àwọn èèyàn fi ń rán agbádá wọ́n fi ń rán bùbá àti ṣòkòtò yàtọ̀ síbi ti tẹ́lẹ̀ tó jẹ́ pé aṣọ òkè ayé àtijọ́ táwọn bàbá wa wọ̀ ẹ bá gbé sọ́rùn ẹ bá gbé lórí ṣùgbọ́n nísìn nítorí pé ó ti fẹ́lẹ́ kò wúwo mọ́ kò sí nǹkan tá a ò lè fi ṣe nísìn tẹ́lẹ̀ aṣọ òkè abẹ́rẹ́ tán fi ń rán aṣọ òkè ìgbà kan ayé àtijọ́ àìmọye abẹ́rẹ́ tó jẹ́ kó máa kán lórí máṣíìnì gangan ṣùgbọ́n nísìn wọ́n ti jẹ́ kò nípọn bí ti tẹ́lẹ̀ mọ́ ó dẹ̀ fún wọn ní orí ọ̀fẹ́ láti lè lò ó fún nǹkan oríṣiríṣi kò sí aṣọ òyìnbó tí wọn ò lè fi aṣọ òkè gangan rán. àló ò ń pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló ẹ mà kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ o bàbá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. láti ìlú Dublin láti ń pè o. láti ìlú Dublin ní Ireland lọ́hùn-ún. ẹni a fẹ́ kí ọ̀gbẹ́ni Akínfẹ́ wá ní o. ọ̀gbẹ́ni Akínfẹ́ wá wọ́n fẹ́ kí yín ní o. ẹ kúrò lẹ́sà o. ṣé dáadáa lẹ́wà sá o. a dúpẹ́ o. Olúwa ṣe wa kú sí mi èní o. à ń gbọ́ yín o bàbá wa. a kú sí mi èní o. àwa nìyẹn o. a dẹ̀ kú òrùn yìí o sórùn ní Dublin sórùn rẹ tán. yìnyín ní jáde lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Manchester. sórùn yẹn pọ̀ dáadáa tó tara. wọ́n ló ń rinlẹ̀ pínpín ó tara ní. nítorí inú yìnyín làwa wà báyìí bí o. àkókò ganrin ni lọ́hùn wọ́n ló rùn tán náà ni. ó kọjá bá tù ú báyìí. aṣọ ẹtù gangan lèmi wọ̀ bíi mẹ́rin mo wọ̀ sínú aṣọ tí mo wọ̀ yìí o. lọ́yọ́ làwa ló fi tẹ́yìn bá wọ ẹ̀fọ́. olóòtú adékákiri ní fẹ́ẹ́ ẹ ṣeun bàbá wa ẹ kú fẹ́ ẹ kú àdúró tí o àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. àgbẹ̀ máa bá wa kí ìyá àtòyè déjì náà àmójú ẹ̀rọ. à ń kí wọn o wọ́n tó gbogbo ẹ̀. àrọ́wọ́ wọn náà ìkó dúró rẹ́gírẹ́gí. àwọn náà wọ́n ń gbọ́ yín báyọ̀ ọ̀gá mi bẹ́ẹ̀lẹ̀ agodo ń bì wọ́n da gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn ẹ ṣeun bàbá ẹ ṣeun àmọ́ rí yín bá láṣẹ Adẹ́dàá
so bàbá mi Ìmàṣà entertainment láti ìlú Island ni wọ́n ti pè wá olólùfẹ́ Yorùbá ló láṣà pàtàkì ni wọ́n àwọn ni wọ́n ń kí wa àmọ́rí yín bá láṣà dẹ́dà tó ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀. àló ò ń pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni ìyá wa CB Gold ìlú mọ̀ọ́ká à ń gbọ́ yín ò ìyá wa. ẹ ṣeun o ìyá wa àmọ́rí yín bá láṣà dẹ́dà. Mo dẹ̀ ń gbé sí àlejò wa pàtàkì náà. Ẹ kúrò lẹ́mà o. Ẹ kúrò lẹ́mà o. ẹ ṣeun gan. Ẹ ṣé gan mà. ẹ ṣeun adúpẹ́ ìyàwó àmọ́rí yín bá láṣẹ Elédùmarè. àwòrán yín tẹ́ ẹ̀yà tí gèlè aṣọ òkè yín ti ń pariwo gbogbo wa pátápátá la nífẹ̀ẹ́ rẹ̀ á rí lórí Facebook. agbáṣàgà pàtàkì ni yín. ẹ ṣeun àmọ́rí yín bá láṣẹ Elédùmarè àṣà àti ṣe Yorùbá wà ní dìbàjẹ́ o. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ẹ pẹ́ fún wa láṣẹ adẹ́dà ìyá wa CB Gold agbáṣàgà pàtàkì ni wọ́n. ìbéèrè akíkanjú lèmi fẹ́ kẹ́ ẹ mú ìyá wa ìṣẹ́jú 5 ló kù tá a fi bọ́ sábàlá akíkanjú. ẹ̀rẹ́rìn ni ò yá wa. ó dàbí pé ojú òpó ti rebete o ìbéèrè akíkanjú ti dá nǹkan lẹ̀ o. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn òdì ìyá wa dáadáa àwọn ni wọ́n pè wá tí wọ́n kí àlejò wa ìbéèrè tí mo nílẹ̀ káwọn èèyàn ti fi ránṣẹ́ ó pọ̀ ṣùgbọ́n bá a ṣe ń wojú aago bọ̀rọ̀ là ń gbìyànjú àti súré ìbéèrè tó wá tún ṣẹ́kù báyìí mo mọ̀ kẹ́ ẹ ti ń sọ̀rọ̀ nípa àwọn òwúlò bóyá kẹ́ẹ̀kan dárúkọ wọn lérè ìfẹ́ káwọn èèyàn lè gbọ́ ẹ ti sọ pé kì í rìnrìn ìdọ̀tí aṣọ yẹn ni tán ṣe ń sìn tẹ bá wò lọ́wọ́ kò bí irú ìtí mo wé sórí nísìn kò wúwo mọ́ bí ayé àtijọ́ ibùn aṣọ àwọn ìgbàlódé tòyìnbó gangan sìn tẹ bá wò gangan fẹ́ dàbí pé nǹkan náà ni so tẹ bá dẹ̀ rí so a lè fi rán kaba òyìnbó. bó téèyàn fi aṣọ òkè gbẹ́ kaba. téèyàn fi gbẹ́ kaba ẹ jẹ́ kí n ṣàkíyèsí sí nǹkan kan ẹ wo ìlú Ghana aṣọ wọn kente kò síbi tẹ́ dé tí Ghana ò ní tí aráàlú ọmọ Ghana ò ní wọ aṣọ wọn gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ fún orílẹ̀-èdè tí wọn lísìn gẹ́gẹ́ bí Yorùbá so àwa náà láti ṣe ní ọ̀kúnkúndùn pé ẹni ebi tá a bá ti dé wọ́n gbọ́dọ̀ wọ́n ní ọmọ àlè ló ń fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni. so táwa náà bá ṣe tá a bá mu ní ọ̀kúnkún dùn tó ká wa lára ó tá fi lè máa fi aṣọ òkè wégèlè tó ń jẹ́ ká rẹwà dáadáa kò sí nǹkan tí aṣọ òkè tá a lè fi ṣe a lè fi rán kaba a lè fi rán ṣẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí tàwọn àwọn ọlọ́kùnrin wọ́n lè fi rán skẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olóyìnbó yẹn wọ́n lè fi rán yẹ̀rì náà tó tàbá tí wọ́n ní ilé láti ń kó ẹ̀ṣọ́ rè òde tí àwa Yorùbá gangan tá a bá fẹ́ jẹ́ kí àṣà wa kó má parun àwa gangan la gbọ́dọ̀ fi ṣe ní ọ̀kúnkúndùn pé aṣọ òkè yìí o a gbọ́dọ̀ máa lò fún nǹkan kan ni. ara wa ni wọ́n ti gbọ́dọ̀. tábàdẹ̀ tí ń lò táwọn èèyàn bá ti ń rí bó bá ṣe sí ń dá lára wa sí báwa gangan ṣe máa polówó ẹ̀ síta. ó ti dá bẹ́ẹ̀ àlejò mi. olówó á mú mi bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ránṣẹ́ tí mo nílẹ̀ lórí kinní mi níbí òun ni wípé ṣé ọmọ Yorùbá nìkan ni aṣọ òkè wà fún. ó ti o ẹ bá rántí nígbà tí mo kọ́kọ́ sọ mo ní aṣọ òkè aṣọ yìí aṣọ ẹ̀yẹ ni kò dẹ̀ sí ìlú tí ò fẹ́ kóun wà ní inú iyì kò sẹ́ni tí ò fẹ́ kó jẹ́ pé kóun máa wà nú ẹ̀yẹ so aṣọ òkè kò ń ṣe fún Yorùbá nìkan nítorí nísìnyí tẹ́ bá wo gbogbo àwọn ibi tó ti ń ṣègbéyàwó àwọn tí ò ń ṣe Yorùbá gangan sì wọ́n ń lo aṣọ òkè wọ́n mú gèlè aṣọ òkè
ìyẹn ti fi hàn wá pé aṣọ òkè kò ń ṣe fún Yorùbá nìkan wọ́n ní bó bá ṣe gbélé ẹ ni wọ́n máa ṣe máa bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ìgbà táwọn bàtà jẹ́ Yorùbá gbogbo táwa fi àṣà wa sílẹ̀ tá a ti ń gbé dáadáa tá à ń gbàṣọ òkè wa dáadáa táwọn èèyàn dẹ̀ ń wò wá wọ́n ń wo ìgbéyàwó ọmọ wa wọ́n ń wo sọmọ lórúkọ wọ́n ń wo ìṣílé so àwọn ń wo àwọn náà dẹ̀ rọra mu díẹ̀díẹ̀ mo máa rí àwòrán ìgbéyàwó ọmọ lágbájá nǹkan báyìí mà lọ́wọ́ ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀ tẹ bá délùú Ìgbò sí àwọn náà ti ń lo aṣọ òkè ilé aṣọ òkè. kódà àwọn òyìnbó nílùú tá a wà yìí àwọn òyìnbó gèlè oríṣiríṣi làwọn náà ti ń wé tí wọ́n sì ń wọṣọ ńgbà tí ó ní mo máa ń wí lórí ètò Yorùbá ló láṣà pé ìbò sí kọ́mọ ẹlẹ́ran Yorùbá wa ọmọ ẹlẹ́ran Yorùbá wa kó mọ̀ jẹ̀gùn ìbòsí rẹ̀ lètò Yorùbá ló láṣà wà fún ọ wípé bó wá láṣẹ ní káàtúmọ̀ tọrọ ẹ jẹ́ àgbé àṣà ìga bí àwọn ènìyàn bá ṣe ń rí lára wa èmi á mọ dúpẹ́ ní gbogbo ìgbà pé adẹ́dá tó ṣe mí lọ́mọ káàárọ̀ òjíire rí bó ṣe ṣàwọ̀ mi ni tó ní mọ́ ọdún gọ̀jọ̀ nínú àṣà àti ṣe Yorùbá tó àlejò mi òun ló fẹ́ yí sí ìbéèrè èyí tí wọ́n tún fi ránṣẹ́ sí mi wọ́n ti mọ̀ pé lu olótùtù lẹ́wà ẹ mọ bí yìnyín ṣe ń bọ́ ta ti ń jábọ́ wọ́n ní wá béèrè lọ́wọ́ yín pé ọgbọ́n wo la fi lè mú wọ aṣọ òkè la fi lè mú ọ lò ó pàápàá jùlọ àwa tá a wà nílùú òyìnbó tó jẹ́ pé bí òtútù ó pọ̀ jù òrùn lọ ń bẹ̀ bàbá wa fẹ́ wọ̀ tó náwọn tá a lè wọ̀ àbó náwọn ọgbọ́n kọ̀ọ̀kan tá a lè fún ọ dá tó fi jẹ́ pé àní fi ìyún ṣèdí ìdí ìlà fi lè wọ̀ ọ́ tó lótútù mú ibi tá a wà ọgbọ́n yìí ò ní kẹ́bẹ́bí mọ́ bẹ̀. Èbó ọ̀gá mi ti rẹ̀ ọ̀gá mi náà rẹ̀ tẹ́ bá wo ìlú ta wà kò sí irú aṣọ tẹ́lẹ̀ wọ̀ a sì tún máa gbé aṣọ lè ipò tútù ni wípé nítorí ọ̀wìn ni èmi ò rò bí pé ìyẹn ó tó láti má fẹ́ ká gbé àṣà wa lárugẹ nítorí kíni eléyìí táwa wọ̀ ń lu ìgangan aṣọ òyìnbó ni tóyìnbó ò bá gbé tiwọn lárugẹ àwa táwa ń bí gangan a ò ní wọ̀ àìmọye títí wa tá à ń wọ̀ gangan tá bá wọ̀ jáde láàrin táwọn òyìnbó bá rí gangan inú wọn máa ń dùn ìmí ò ní lè mú mọ́ra mọ́ wá bá yín pé àwọn máa nífẹ̀ẹ́ aṣọ yìí nítorí ìdí èyí a gbọ́dọ̀ fi tẹ́ bá rántí nǹkan tí mo sọ pé aṣọ òkè aṣọ yìí kó a gbọ́dọ̀ fi nǹkan ayọ̀ wa pamọ́ a gbọ́dọ̀ fi àṣà wa síta nígbà tẹ́kìní bá wọ̀ tí kejì wọ̀ tẹ́kẹta wọ̀ àwọn tí ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀gán kan bá bèrè pé aṣọ tí mò ń rí lára lágbájá ẹ̀ kí ló ṣẹlẹ̀ irú aṣọ wo ni èmi náà fẹ́ wọ̀ aṣọ yìí aṣọ Yorùbá ni ta ló ń jẹ́ Yorùbá ìlú báyìí máa lọ ti wà ní Nàìjíríà báyìí jẹ́ kí n wò ó ìbùn àwọn ọmọ wa tábìlì èèyàn mélòó ló máa ṣe òkè. bẹ́ẹ̀ni ẹ parọ́ àlejò wa tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àwọn olólùfẹ́ abala akíkanjú wọ́n ti ní àwọn àlejò mi wọ́n ń gba àkókò akíkanjú kí n dákun dábọ̀ tó ojú òpó wa ó ti wà ń ṣíṣí sílẹ̀ fún abala akíkanjú báyìí abala ilẹ̀ ti láǹfààní láti pè wá wọlé kẹ́ ẹ mú ìbéèrè àwọn ìbéèrè sì jẹ́ lórí àṣà àti ṣe Yorùbá bẹ́ẹ̀ bá ti wá gba ìbéèrè wa á fún yín lẹ́bùn wa o lórí ètò Yorùbá ló láṣà ojú òpó wa ó ti wà ń ṣíṣí sílẹ̀ báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ wá ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 0161 205 8995 tàbí kí ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90 ẹjẹ tún rè pé Yorùbá nítorí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 021 441 2 0 5 8 9 àti 5 tàbí kí ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 079 1 4 0 6 8 0 àti 0
tó gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú ojú òpó ti wà ń ṣíṣílẹ̀ fún yín o ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè kẹ́ ẹ sì gba ẹ̀bùn wa láì mú ìnira dání nígbà táwọn retí ìbéèrè wa èmi tún wá lè mọ béèrè míì lọ lọ́wọ́ àlejò mi pàtàkì èmi àti yín ni lónìí ẹ ti rí nǹkan kan ṣe sí ńgbà tẹ́ ẹ wá parí ètò èmi àti yín ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìjà tẹ́lẹ̀ ìbòde o mo nígbàgbọ́ pé olórí wa náà ń wò yín lé báyìí àbí wọ́n sì ń gbọ́ yín lé káwọn náà mọ gbọ́ torí àwọn ni wọ́n padà la ìjà èèbó tèmi àti yín jọ ń jà yìí ẹ ti fẹ́ fi èèbó ẹ ti fẹ́ fi ṣe mí léṣe ilé agbódò wa lóde tó ó gbomi ẹfẹ́ omi díẹ̀ tẹ́ omi tẹ́ lọlẹ̀ ó dà bẹ́ẹ̀ omi dá fara omi ò lọ́tà tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ìkàn tó ń bẹ lọ́wọ́ bí mo tún fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi pàtàkì ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ ni pé ṣé aṣọ òkè ṣé aṣọ takọtabo ni ṣé àtọkùnrin àtobìnrin ló lè lò ó ẹ mọ̀ pé tèmi ò yúkẹ́ mi yànnà náà béèrè fẹ́yìn lọ ẹ̀yin ni kẹ́sì dáhùn ẹ̀ wọ́n ní ṣé takọtabo ló lè lo aṣọ òkè. aṣọ òkè takọtabo ló lè lo àtọmọdé o àtàgbà o àtẹlẹ́yàmẹ̀yà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wílẹ̀ kan kò sẹ́ni tí ò lè lò ó ṣùgbọ́n pàtàkì rẹ̀ jùlọ ni wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde àwa gangan la níṣẹ́ láti ṣe táwa bá ń wọ̀ ọ́ àwọn ẹlẹ́yàmẹ̀yà táwa sọ ìtàn rí lọ́rùn wa àwọn náà á wò pé àwọn kìíní ìdálára rẹ̀ àwa náà fẹ́. ẹ ṣeun a mọ̀ rí yín bá láṣẹ Elédùmarè ṣe tún wá rí ìbéèrè tó tún kàn tó wà níwájú mi rèé wọ́n ní ẹ̀yin ṣe mọ̀ kémi mọ̀ yín ẹ̀yin gẹ́gẹ́ bí gbajúgbajà oníṣòwò bàbá aláṣọ ìgbàlódé àti tọ̀ntínrín àti tọ̀ntọ́pù ètí ń jábọ́ lẹ́yìn ètí ń tọ́ èwo ló ń jábọ́ lẹ́yìn. èmi ò mọ̀ ìwádìí mi fi yé mi pé gbajúgbajà dáadáa gbogbo àwọn olólùfẹ́ yín náà sì mọ̀ yín ẹ̀bẹ̀yàn fẹ́ ra bàtà yìí onílé gbogbo rẹ lẹ́sẹ̀ mẹ́jọ báyìí gbogbo ẹ̀ náà oníṣòwò pàtàkì ni yín kódà kìí ṣe bí nígbà tí wọ́n ń kó lọ lu Nàìjíríà lọ́hùn ìbéèrè tèmi wá fẹ́ béèrè wọn ní pé tó irú iṣẹ́ tẹ̀ wá ń ṣe àmọ̀ràn wo lẹ ní fún àwọn èèyàn wa pàápàá jùlọ àwọn ọ̀dọ́ òde òní bí wọ́n tiẹ̀ fi aṣọ òkè gan bí wọ́n fi rán kabafẹ́ lómi yóò lóhun òwò ni àmọ́ bó bá tún wá jẹ́ pé tìgbàlódé ni wọ́n fẹ́ mọ òwò àmọ̀ràn wo lẹ ní fún wọn lórí tìgbàlódé tí ó sì tún fi gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ pé tó ẹ wọṣọ ìgbàlódé lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá wọ̀ lọ́nà báyìí tí ẹ ṣe mọ́bẹ̀rẹ̀ o àwọn kan máa ń pè ní don't bend down mọ́bẹ̀rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ n ò mọ irú ẹ̀ o kẹ́yìn lẹ́bàá wa yàn lọ́nà. 7, 7, 2. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ìyá wa Aishat láti Manchester abala kíkanjú lẹ já sí ìyá wa ìbéèrè wo lẹ̀mí yín mú ohun yín ti lọlẹ̀ o àló à ń gbọ́ yín ìyá wa mo ní ìbéèrè wo lẹ̀mí yín mú àló à ń gbọ́ yín ìbéèrè wo lẹ̀mí yín mú ìyá wa à ń gbọ́ yín. ìbéèrè wo lẹ̀mí yín mú ó dàbí ẹni pé ó ti rebété ẹ dákun dábọ̀ ẹ tún gbìyànjú àti pè wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 tàbí kí ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 68090 gbogbo ẹ̀yin akíkanjú tẹ́ ẹ ní ìdáhùn. àló ìyá wa. Àló ìyá wa, à ń gbọ́ yín o. Ó dàbí orúkọ tó ní Aishat láti Manchester. À ń gbọ́ yín ìyá wa, mo ní ìbéèrè òǹkà béèrè wo lẹ̀mí yín mú káàkà fún yín ní kánmọ́kánmọ́. Ìbéèrè kejì lẹ̀mí ìyá wa mú. Tó ṣé kàlejò ṣé bẹ̀rẹ̀ àbí kémi bẹ̀rẹ̀? Ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọmọ òtútù tọ́ ni yín. Ó yẹ ká béèrè fún wọn. Mẹ́ta ni wọ́n so pọ̀ lẹ́yọ kan ìbéèrè àkọ́kọ́ nù. Ìbéèrè kìíní ni ibi jàre ọ̀lẹ. Bàbá wa tó ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló láṣà àlejò mi ń ka ìbéèrè àkọ́kọ́ fún yín o wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí.
ìṣẹ́ kò gbẹ́kú. Ṣé ń gbọ́ wa ìyá wa? Ẹ jẹ́ kẹ́mi mú ìbéèrè kejì. Ẹ kà kejì fún wọn náà. Irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní Àjàyí? Ẹ gbọ́, irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní Àjàyí, ìyá wa? Ẹ ti yí náà lọlẹ̀ o. Ohun yín jáde yé ó ti rebete. Ó rebete lẹ́lòmíì ń pè mí ní ìsìn báyìí. Ó rebete òtútù ìní gbogbo ẹ̀ ní jábọ̀ yìí ń jábọ̀ ń ta. Ìbéèrè náà tún wá gba ó rebete tó. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí. Òun ni 01612058995 tàbí kí ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090. Ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè ní abala kíkanjú. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé àṣà àti ṣe Yorùbá ká mọ̀ rí. Gbogbo ẹ̀ lè mímọ̀ ìbéèrè owó àwọn lè bí mi lórí ètò Yorùbá ló láṣà tí wọn ò ní fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè. So àlejò mi ẹ fẹ́ mọ̀ gbà wá ní ìyànjú lórí bí à ń gbọ́ yín o. Ṣé ìbéèrè? Ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín pé ẹ̀yin gẹ́gẹ́ bí gbajúgbajà oníṣòwò aṣọ pàtàkì, àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá àti àwọn ọ̀dọ́ tí wọ́n ń wọ irúfẹ́ aṣọ tẹ́ ẹ̀ ń ṣe òwò ẹ̀ wípé ẹlòmíràn wà bẹ́ẹ̀ bá ní ẹ jábọ̀ fáṣọ òkè yìí kábọ̀ fi rán kaba tó sì lè fẹ́ máa dọ́gbọ́n aṣọ ìgbàlódé ni mo fẹ́. Ṣó ṣeé ṣe kí wọ́n máa wọṣọ ìgbàlódé tí wọ́n wọ̀ iná ṣùgbọ́n ṣó ní àwọn ọgbọ́n kọ̀ọ̀kan tí wọ́n lè fi wọ aṣọ ìgbàlódé ṣùgbọ́n tí ó mọ̀ polongo àṣà àti ṣe Yorùbá. Tí ìṣó onímọ̀ bẹ̀rẹ̀ o àwọn aṣọ tí ń bá wọ̀ wọn ò lè bẹ̀rẹ̀, aṣọ tí ń bá wọ̀ mi ò lè ṣètọ́ tó ń bá ṣètọ́ gbogbo n ò fẹ́. Tí bá ní kí n dáhùn ìbéèrè yìí ó pín sí bí ọ̀nà méjì. Tá bá wo wọ́n ní ẹṣin iwájú bá ní ẹṣin iwájú ní tẹ̀yìn ń wò sáré. Tá bá dẹ̀ wo bí ilé ayé ṣe rí nísìn, àwọn kan wà tó jẹ́ wípé ẹṣin iwájú ni wọ́n. Táwọn èèyàn bá ti lè rí aṣọ yẹn lára wọn ó di nǹkan tí gbogbo ayé wọ̀. Àwòkọ́ṣe rere nírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ jẹ́. Tá bá wo nígbà kan gbà tí ọba olórí orílẹ̀-èdè Nàìjíríà tó kúrò kí ètò wà bẹ́ẹ̀ Jonathan Goodluck kó tó débẹ̀ kò séèyàn aṣọ ìlú ẹ̀ tí gbogbo wọn táwọn èèyàn ń wọ̀ kò sẹ́ni kankan tó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tó ń jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ tó bẹ̀rẹ̀ sí ní wọ̀ gbogbo orílẹ̀-èdè. Àló pé wá ó tún ti rebete. Ẹ túbọ̀ mọ gbìyànjú àti pè wá ẹni tẹ́ bá fẹ́ mú ìbéèrè ní abala kíkanjú nítorí pé àárí ọjọ́ mú so lókun. Ẹ dákun ẹ pè wá kẹ́ ẹ mú ìbéèrè ká sì yànnà náà fún yín. Nígbà táàrẹ ti ń wọ àwọn aṣọ yẹn gbogbo àwọn aráàlú náà bẹ̀rẹ̀ sí ní wọ̀. Oníkálùkù ń gbé télọ̀ náà àwọn aránṣọ náà bẹ̀rẹ̀ sí ní rọrùn rẹ̀. Nítorí ẹ̀ mú aṣọ òkè láti lọ sókè. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ fi ṣe aṣọ ṣe. Kò tọrọ lọ bá ti ń wọ̀ tábà wo lórílẹ̀‐èdè wa àwọn tó ń kọrin aṣọ oríṣiríṣi táwọn tó ń kọrin wọ̀. Àló ó tún ti rebete àwọn tó ṣe ojú òpó bóyá yìn ni. Àwọn kan wà tí òyìnbó ń pè ní celebrity. Àwọn ìlú mọ̀ọ́ká àwọn gbajúmọ̀. Tẹ́ bá wo aṣọ tó ń wọ̀ òun làwọn iléeṣẹ́ tó ń ṣe aṣọ náà làwọn náà ń ṣe síta kán lè rí ìta. Tá bá lè lo ọ̀nà yẹn náà fún aṣọ òkè. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Dókítà Adémọ́lá Adélékè láti ìlú Manchester. Abala akíkanjú lẹ já sí ẹ ní àǹfààní láti mú ìbéèrè bàbá. Kí tó mú béèrè mo fẹ́ kí bàbá wa o. Bàbá wa. Brọ́dà ayé ni o. Brọ́dà wa. Wọ́n ń kí yín o.
Ṣé dáadáa la bá yí o? Yóò dá ọkùn gbogbo wa o. Àmì àmì o. àṣẹ. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Kò ní bàjẹ́ o, bàjẹ́ tí o. Ọ̀yọ́ nìkan torí Ọlọ́run. Ọ̀yọ́ ò Ẹ ní sì rántí bàjẹ́ àwa o. náà kí la dé. Yorùbá ò ní bàjẹ́ o. Àmì àṣẹ ẹ kó wa pọ̀. Ẹ má kò jòrò kan lórí ètò Yorùbá ló làṣà. Ṣé dáadáa lẹ́wà o? Yorùbá. Ẹ ṣeun. Ẹ rásà. Ẹ wá fún mi ní ìbéèrè. Ìbéèrè kelòó bàbá mi? Ká kọ́kọ́ mú ìbéèrè kẹta náà. Ìbéèrè kẹta kẹ́ ẹ kọ́kọ́ mú kẹta ní kánmọ́kánmọ́ tó ẹ ṣe àlàyé àkànlò èdè yìí. Bí Yorùbá bá ní pé dáwọ́ tẹlẹ̀, tán bá léèyàn dáwọ́ tẹlẹ̀, kí ni ìtumọ̀ rẹ̀? Ẹni náà lóyún nìyẹn. Ẹ wò wọ́n sì ti ń gbóṣùbà fún yín pé ẹ gbà ń bì ní agodo. Tó ẹ jẹ́ bọ́ sí ìbéèrè kejì o, èmi ò fẹ́ sọ̀rọ̀ o. Bàbá mi, ẹ jẹ́ bọ́ sí ìbéèrè kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé, ẹ ṣe àyàn ògbìfọ̀ fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Alákọ̀ọ́kọ́, dedication. Kí ni Yorùbá dedication? Òṣùbà tàbí oríyìn fún yàn. Kí lẹ wí? Ká gbé òṣùbà tàbí oríyìn fún yàn ká yí ẹni náà bí ọ̀rọ̀ pé ká fi ó kù díẹ̀. Dedicate, ká dedicate. Ẹ ti ó dà ẹlẹ́ẹ̀kejì rèé, consequence. Kí ni Yorùbá consequence? Àtúbọ̀tán. Tó ẹlẹ́ẹ̀kẹta wá rèé o, emphasize. Ẹ ṣe àyàn ògbùfọ̀ rẹ̀, emphasize. Àní kẹ́dùn kọ́. Ó dà ẹgbọ́wé ẹlẹ́ẹ̀kẹta bàbá mi. Ẹ parí òwe yìí. Tálákà tó yan ọlọ́rọ̀ lódì. Ẹ parí ẹ̀. Ó mú yín balẹ̀. Èmi fẹ́ràn yín bàbá mi. Ẹ wò ọwọ́ mò ń pàtẹ́wọ́ fún yín. Fún pẹ́ẹ́dì ẹ̀ sọ fún mi pé ó mú yín balẹ̀. Òtútù yìí pọ̀ lóòótọ́. Gbogbo àwa tá à ń bẹ ń lu Manchester labọ̀ kó òtútù yìí mú lónìí. Mo nígbàgbọ́ pé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn ẹ̀yin ó san mọ́lẹ̀ ni. Ẹ san mọ́lẹ̀. Mo ti kí yín kú akitiyan ẹkú iṣẹ́. Ẹ ṣeun bàbá mi. Gbogbo rẹ̀ náà kọ́ la lè gbà ṣùgbọ́n ìtumọ̀ tá a lè ṣe náà ni wípé ká bá yí ká wà pẹ̀lú yín lórí ọ̀rọ̀ àṣà kájọ gbàṣàgà. Bẹ́ẹ̀ ni bàbá mi. Kájọ mọ ohun tí àṣà wa ń wí ká tó jọ rán wa dára wa létí. Bẹ́ẹ̀ ni. Kí àṣà wa kó má parun kó má bàjẹ́ ẹ ṣeun gan ni ọ̀gbẹ́ni akínfẹ́ wá. Brọ́dà mi. Gbogbo àwọn èèyàn wá o. Wọ́n máa gbọ́ o. Olúwa máa túbọ̀. Ìlú Ọ̀yọ́ á gbè wá o. Ṣé ń gbúrò ọ̀rẹ́ mi àtàtà Yẹmí? Àdúgbò lọ́wọ́ rí o. Ṣé ń gbúrò ọ̀rẹ́ mi àtàtà Yẹmí Adélékè? Ẹ ṣeun o bàbá mi, àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ ṣeun ẹ kú àdúrótì ní gbogbo ìgbà, ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. Kí n súré sọ àwọn ìdáhùn ìbéèrè tí bàbá wa mú. A ní kí wọ́n ṣe àlàyé àkànlò èdè Yorùbá dáwọ́ tẹlẹ̀ bí Yorùbá bá wí bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé onítọ̀hún yàgbẹ́ àbó lọ su ìtumọ̀ rẹ̀ nu. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọmọ lójú Olódùmarè, ọ̀gá mi dáadáa, pàtàkì alága ọ̀rọ̀ ṣítí lórí Facebook Sweet FM. Àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè, abala kíkanjú lẹ já sí ọ̀gá mi. Àbíbó ilé wà, adúpẹ́. Ṣé ká fi ilẹ̀? Àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀, ọ̀gá mi. Àpò tó ọ̀gá mi àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Ó dáa bẹ́ẹ̀, ó ti yé mi. Àlejò ọmọ lójú Olódùmarè. Ẹ rasa o. Ẹ rasa wa kù síbi èní o. Dáadáa láwa o, ẹ̀mí ọlágùn o. Ẹ̀mí ọlágùn o, a máa rí yín bá o. Ẹ rasa.
Bùkọ́lá ní láṣẹ Elédùmarè ọ̀gá mi ẹ ṣeun o mo dúpẹ́ o ẹ kú àdúrótì o á pẹ́ fúnra wa láṣẹ Elédùmarè. Ṣé gèlè gangan ni? À ń lọ kólúbàdàn wa bàbá ti parí ètò torí ẹ̀rí gèlè mi ṣe ń pariwo tí ń pa yìí. Ẹ ṣeun ọ̀gá mi wọ́n ní àfi abala kíkanjú lẹ̀ ẹ ṣeun ọ̀gá mi á máa rí yín bá ọmọ lójú Elédùmarè Sweet FM àwọn ni wọ́n ṣe ọ̀rọ̀ ṣítí Èdùmàrè òkùnkùn mọ fún gbogbo wa ṣe láṣẹ Elédùmarè àwọn àgbà bọ̀ wọ́n ní pé ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó di dandan kó bá gbà jẹun àgbà níyàn wá ní tẹ́ sì ní bàjẹ́ láṣẹ Elédùmarè gbogbo àwọn tí wọ́n kó wa jẹ náà gbogbo àwọn orí adé tí wọ́n kó gbogbo wa jẹ ní kú mọ́ wọn lọ́wọ́ àwọn náà ó pẹ́ wọ́n dàgbà wọ́n dògbò láṣẹ Elédùmarè tó ẹ jẹ́ n tún rí parí ìbéèrè torí ààrẹ ọjọ́ mùsùlùkùn mo wá béèrè lọ́wọ́ wọn wípé tó kí wọ́n ṣe àyàn ògbèfò àwọn ọ̀rọ̀ wọ̀nyí dedication Yorùbá dedication ni ìfisọrí kéèyàn ó fi nǹkan sọrí ìfisọrí consequence àbájáde kí la bá bọ̀ mẹ́ àbájáde emphasize kéèyàn mọ tẹnumọ́ nǹkan kó ṣáà mọ tẹnumọ́ nǹkan tó. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Bàbá wa Olúmídé láti ìlú Amẹ́ríkà ojú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀ fún olóko àlejò wa ń bẹ́ ń bì abala kíkanjú lẹ já sí ẹ sì ní àǹfààní láti mú ìbéèrè ní kánmọ́kánmọ́ torí àárí ọjọ́ músolókùn. Ó tiẹ̀ tí wàá dá a báyìí. So àlejò ló gbàjọba léde. Hello, ṣé dáadáa la bá yẹ ẹ̀yin ta Amẹ́ríkà? Ṣé òtútù ibẹ̀ ò pọ̀ o? Ṣé òtútù ibẹ̀ ò pọ̀ gidi tí ó pọ̀? Olúwa ṣe mú. À ń gbọ́ yín o. Ṣàlàáfíà lẹ́wà o, dáadáa làwa náà wà ń bí o. Dáadáa láwa o, dáadáa láwa. Àmín, àmín, àmín. Tó òǹkà wo ní kánmọ́kánmọ́ bàbá mi àròjọ́ músolókùn. Ìbéèrè kẹta ẹ tún fẹ́ èbó sọ nọ́mbà 3 èbó Amẹ́ríkà lẹ́tí ẹ̀ tún wá lò ìkẹta ti lọ ẹ mú mi èmi ò gbé èbó Amẹ́ríkà o. Ìkẹfà ìbéèrè kẹfà ní kánmọ́kánmọ́ àlejò mi ṣe kà fún wọn wọn kúkú ti kí yín kán parí òwe àwọn ìdáhùn rẹ̀ ní ẹ mọ̀ ká ìdáhùn ìbéèrè. Ọmọ tó bá sòpá tí kò sọ fún àwọn ọ̀rẹ́. Wọ́n ní kẹ́ parí òwe yìí ọmọ tó bá sòpá tí kò sì sọ fáwọn ọ̀rẹ́ ẹ parí ẹ̀. Ẹ kí lẹ ní yóò ṣe gbogbo ẹ ṣe. Tí ọba sọ fáwọn ọ̀rẹ́ yóò gbé fún rẹ̀ ó ti dáa àmọ̀là ni àmọ̀là wọ́n ti lóòtú fẹ́ràn àmọ̀là ni ọ̀gbẹ́ni Olúmídé rò fún wa. Tó ẹ bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ṣé á yan ògbòfò àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní èdè Yorùbá similarity. Wọ́n ní kẹ́ ẹ ṣe àyàn ògbìfọ̀ wọn kí ni Yorùbá similarity. Ẹ má bínú ẹni tó ń gbìyànjú àti pè wá. Ó fara gbẹ́ra wọn. Àfúnyín nìyẹn repetition. Wọ́n ní repetition. Ẹni tó fẹ́ dúró fún yín. Nínú kú díẹ̀ ká. Invent nǹkan o. Wọ́n ní invent. Pápá. Tó ẹ sọ béèrè kẹta. Ìkẹta báwo ni Yorùbá ti ń kí àwọn apẹja? Báwo ni Yorùbá ṣe ń kí àwọn apẹja? Ìwà wọ̀ èyí lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ bàbá mi àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè ẹ bá wá kí gbogbo àwọn ará Amẹ́ríkà pátápátá kẹ́yìn wípé tó. Ẹ bá wá kí wọ́n pé wà á wọ̀ l'Amẹ́ríkà o. Ìwọ ọkọ tí wọ́n dòdò ẹja ń bẹ̀ àlejò mi ti dá nǹkan ẹ mọ̀ dá wọn lóru lọ́sẹ̀ tó ń bá gbogbo ìbéèrè mi lẹ́wọ̀ wọ́n mú ẹyin tó rẹ̀rìn. Ó rè bété
so àlejò mi ẹ ṣeun àròjọ mùsùlùkù gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà tẹ́ ẹ ń gbìyànjú àti pè wá ẹ dákun dábọ̀ ẹ mọ́ bínú ìbéèrè tá a gbàgbẹ̀yìn lónìí nù ẹ mọ́ bínú ẹ jẹ́ ń súré sọ àwọn ìdáhùn a lè gba ìbéèrè kankan mọ́ nítorí ṣé ká gbà. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ìbéèrè keje la fẹ́ mú ọ. ìbéèrè keje èmi lè ní jẹ́ ṣé kí n túrè ká fún yín ní kánmọ́kánmọ́ ẹ dákun àròjọ mùsùlùkù irúfẹ́ orúkọ àbísọ wo ni Yorùbá ń pè ní Babayẹjú irúfẹ́ orúkọ àbísọ wo ni Yorùbá ń pè ní Babayẹjú. orúkọ ọmọ tí bàbá yẹn tí kò dé bàbá bẹ́ẹ̀. ọmọ tí kò dé bàbá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni Ọmọyẹjú. Ọmọyẹjú Babayẹjú ẹ ṣeun bàbá mi. ẹ gbọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ ṣe àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí specific kí ni Yorùbá rẹ̀ tán bá ní specific òyìnbó mo fi sọ́hun o. specific. ok kó ṣe àlàyé ohun yẹn gangan lẹ́kùnrẹ́rẹ́. Yorùbá ẹyọ kan ṣoṣo náà ló wà fún àyàn ògbìfọ̀ specific. nǹkan tó ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé kó ṣe àpèjúwe. ó dà ẹgbẹ́ lè race kí ni Yorùbá race wọ́n á ní race wo ni race. òjò nìyẹn. kì í ṣe rain o òjò ni rain olómi tínrín ọ̀pá tínrín tó kanlẹ̀ tó tún kan ọ̀run race wọ́n á ní race wo ni wọn mọ bí mo ẹ ti mọ ohun tí mò ń wí race. ìyẹn já sí èlò ló bá dé. ìlú ló bá dé ló bá dé ó sì wù mí kí n fún yín o. ó dáa ẹgbẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tẹ́ bá gbà kẹta torí pé ẹgbàá méjì nínú mẹ́ta wọn ò fún yín ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni kí ni ìtumọ̀ àkànlò èdè yìí ẹ máa gbọ́ o ẹyẹ kò sọkà tí wọ́n bá ní ẹyẹ kò sọkà kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n á ní lẹ́yẹ kò sọkà. àlejò omi abẹ́rẹ́ o ìkan tẹ́ jàjà ṣe kínní à ń gbọ́ yóò jẹ bàbá mi ẹ mọ̀ dá wọn lóhùn. ẹyẹ kò sọkà. bẹ́ẹ̀ ni. yéé. àtúntì fún yín ní èkó ìbò pè ní ẹ̀sìpò. wọ́n láwọn gbórí ìjọ wáyé agodo tó bàbá mi ó kúkú wá wù mí o bó ló ṣe wá jẹ́ lónìí. ẹ jẹ́ sáré iná gbogbo ẹ̀fẹ̀ bàbá mi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ gba gbogbo ìbéèrè wa láṣẹ Elédùmarè torí àárí ọjọ́ mùsùlùkù ẹ jẹ́ súré dáhùn gbogbo àwọn ìbéèrè yìí kánmọ́kánmọ́ irúfẹ́ orúkọ àbísọ wo ni Yorùbá ń pè ní Babayẹjú wọ́n gbà ọmọ tí wọ́n bí ní gẹ́rẹ́ tí bàbá rẹ̀ bá kú ni a ní kí wọ́n ṣe àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí specific pàtó ní Yorùbá rẹ̀ pàtó ẹlẹ́ẹ̀kejì race ẹ̀yà wo ni ẹ race ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tàbí lọ́wọ́ bàbá wa ni kí ni ìtumọ̀ àkànlò èdè ẹyẹ kò sọkà ìyẹn ò túmọ̀ sí pé ní kíákíá wéréwéré lójú ẹsẹ̀ n tó túmọ̀ sínú bàbá mi àwa ní kí wọ́n parí òwe Ọ̀gbẹ́ni Olúmídé tí wọ́n pè wá láti ìlú Amẹ́ríkà ọmọ tó bá sòpá tí kò sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ìparí rẹ̀ rẹ́ o ṣòkòtò rẹ̀ ni yóò ṣòfófó ẹbẹ́ bá kú ti rí ṣòkòtò rẹ̀ yóò wú gbẹ̀ngbẹ̀rin ọmọ tó bá sòpá tí ò sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ta tó wá béèrè lọ́wọ́ Ọ̀gbẹ́ni Olúmídé similarity kí wọ́n ṣe àyàn ògbìfọ̀ ẹ̀ ìfarajọra a ní repetition àwítúnwí invent pilẹ̀ṣẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni a ní báwo ni wọ́n ti ní Yorùbá ti ń kí àwọn apẹja wọ́n á ní pé àdẹ́pà o tàbí ọwọ́ adẹ o bí Yorùbá ti ń kí wọn nu ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tún leléyìí ó dàbí ẹni pé mo ti dáhùn eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìparí òwe tó kàn kù níbẹ̀ ni tálákà tó ń yan ọlọ́rọ̀ lódì ìparí rẹ̀ rẹ́ o ebi ni wọ́n ń dá para wọn ebi ni ó parí tálákà bẹ́ẹ̀ ní tí Yorùbá ń gbìyànjú àti sọnù tó parí òwe yìí ìṣẹ́ kò gbẹ́kún ebi jàre ọ̀lẹ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó dàbí ẹni pé irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní Àjàyí ọmọ tó dojú bolẹ̀ nígbà tí a bí òun ni Yorùbá ń pè ní Àjàyí lágbára dẹ̀dà àṣà àti ṣe Yorùbá kò ní díbàjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló lẹ́sẹ̀ ó wu ní ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gbọ̀ngàn ọ̀nà fún lè jẹ́ àlejò mi pàtàkì gbogbo àwọn tó bá wá sílé agodo wa a máa ń gbé ẹ̀bùn fún wọn láti ọwọ́ Yorùbá ló láṣà
pé a pè yín ẹ jẹ́ wa ẹ sì dìde láṣẹ adẹ́dàá àṣà àti ṣe Yorùbá kò ní díbàjẹ́ ní kọ́mọ́kọ́mọ́ ẹ dákun ẹ súre fún wa kẹ́ ẹ sì fi òǹtẹ̀ yín kẹ́ ẹ fi lu ètò Yorùbá ló láṣà kẹ́ ẹ tó lọ. òkè òkè ní ọwọ́ Yorùbá ló láṣà yóò máa lọ. àṣẹ àṣẹ. òkè òkè lọ́wọ́ Yorùbá ló láṣà yóò máa lọ. àṣẹ àṣẹ lágbára adẹ́dàá. ìbẹ̀rẹ̀ yìí wọ́n ní tí orísun tí odò bá máa ṣàn ó máa ṣàn sọ́nà ó máa ṣàn síbi tí ó tóbi ni. Yorùbá láṣà Ọlọ́run á sọ di ìlú mọ̀ọ́ká. àmì àṣẹ. kò ní wá jẹ́ nílùú Manchester nìkan ni Yorùbá láṣà ló máa wà. Gbogbo kárí ayé ni Yorùbá láṣà máa bọ́ náà ṣe máa ṣe ni. àmì àṣẹ. ọwọ́ yóò máa ròkè o. àmì àṣẹ. tó ẹ ṣeun mo dúpẹ́ o ṣe rí abala amòye ńlá fẹ́ rọra jábọ̀ a sì ti lè yọ̀ǹda yín fún pé a ti ẹ̀ pè yín tẹ́ ẹ wá láṣẹ Elédùmarè àṣà àti ṣe Yorùbá kò ní díbàjẹ́ ẹ̀yin lẹ́lẹ̀ bún yín o ẹ̀yin lẹ́ní. òkè wa donation náà máa ṣe fún ẹ̀mí tí ṣé mo lè ṣe pledge tèmi. tó bá wù mí sẹ́ẹ̀rì wa ẹ lè. give tẹlẹ fún àwọn tó bá win tó bá jọkùnrin. àlọ́ kábíyèsí orí adé mo súnmọ́ bá níwọ̀n mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà abala amòye ẹ̀yin lálejò mi pàtàkì ní abala amòye orí ìkúnlẹ̀ ni mo wà ó kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tọ́ kábíyèsí onítẹ̀tíkù wọ́n ti ń bẹ́ẹ̀lẹ̀ agodo pẹ̀lú wa báyìí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà náà wọ́n ń gbọ́ yín pẹ̀lú àṣẹ adẹ́dàá ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà lẹ́ẹ̀kan ti bàbá. àlọ́ kábíyèsí à ń gbọ́ yín o adúpẹ́ o kábíyèsí àmọ́rí yín bá àlàáfíà lẹ bá wa láṣẹ adẹ́dàá à ń bẹ́ẹ̀lẹ̀ agodo wa gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà náà ni wọ́n sì ń gbọ́ yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dàá tó kábíyèsí ẹ dákun dábọ̀ ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà wọ́n ti ń gbóhùn yín àmọ́ èmi fẹ́ kí wọ́n gbọ́ dáadáa lẹ́nu yín ẹ bá wa kí wọn nílé lóko àti lẹ́yìn odi kẹ́ẹ̀sì dárúkọ yín fún wọn kábíyèsí orí adé. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá kúrọ̀lẹ́ pàápàá jùlọ àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ní Manchester ní London káàkiri gbogbo àgbáyé pé wọ́n kúrọ̀lẹ́ o àjọṣe wa ò ní bàjẹ́ ilé iṣẹ́ wa yẹn ò ní dúró lágbára ẹ̀dẹ́dà àkúrọ̀lẹ́ àdẹ̀kú bójú ọjọ́ ṣe rí o. àmì àṣẹ àmì àṣẹ tó kábíyèsí mo ní kẹ́ ẹ dákun dábọ̀ ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn etí tó ń gbọ́ yín nílé àtọjú tó ń wò yín. ẹ ṣé púpọ̀ lóòtú orúkọ mi ni kábíyèsí aláìlúwà ọba Ògúngbàyí Adéyanjú Àkànní Wàsíù onítẹ̀tíkù ti ìlú Owódé Ọ̀tà ní ilẹ̀ Àwórì ní ìpínlẹ̀ ìjọba Adó-Odò Ọ̀tà local government ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ògùn ní Nàìjíríà ibi báyìí la wà. ẹ ṣeun kábíyèsí àmọ́ rí yín bá láṣẹ adẹ́dàá mo nígbàgbọ́ pé gbogbo àwọn èèyàn wa wọ́n ti gbọ́ dáadáa wọ́n gbọ́ orúkọ yín lọ́kùnkúndùn kábíyèsí ọba Wàsíù Àkànní Ògúngbàyí ọba onítẹ̀tíkù Owódé Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn àwọn ìbéèrè ń bẹ lọ́wọ́ mi tí àwọn èèyàn wa ti fi ránṣẹ́ fún yín kábíyèsí ẹ dákun dábọ̀ ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ipò àti ìtumọ̀ orúkọ oyè yín onítẹ̀tíkù ẹ bá wa ṣàlàyé ẹ̀ fáwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kábíyèsí. ẹ ṣé púpọ̀. ẹ ṣeun. ìlú mi ni Owódé Ọ̀tà ní ilẹ̀ Àwórì ní Ògùn state. orúkọ táìtù oyè mi là ń pè ní onítẹ̀tíkù. onítẹ̀tíkù jẹ́ ìkan nínú àwọn èèyàn pàtàkì tí wọ́n tẹ̀lé Ọlọ́fin Àjàyí láti Ilé Ifẹ̀ tí wọ́n gbé àwo sí ojú omi tí wọ́n ń tẹ̀lé bọ̀. nígbà tí àwo yẹn dé Abẹ́òkúta Orì bàbá ńlá mi jẹ́ náà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ níbẹ̀ tí wọ́n tẹ̀dó síbi tá à ń pè ní Òkè Àtà. láti Òkè Àtà ni wọ́n tún ti gbéra tí wọ́n tún ṣọdẹ
wọ́n ṣẹlẹ̀ níbi tá à ń pè ní Ìmọ̀dé ní Etí Ifọ̀. Lẹ́yìn tí wọ́n kúrò ń bẹ̀ wọ́n tún tẹ̀síwájú dé ibi tí wọ́n wá fi kalẹ̀ sí wọ́n ń pè bẹ̀ ní ìlú Tẹ̀tíkù. Wọ́n sọ ní orúkọ bàbá ńlá bàbá mi yẹn. Olóòtú gẹ́gẹ́ bí Yorùbá nígbà tí ìlú yẹn lọ àjàkálẹ̀ àrùn wá bẹ́ sílẹ̀. Wọ́n wá dífá tó dé ló fà á. Ifá wa sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ tẹ̀síwájú kúrò níbi tí wọ́n wà yẹn. Níbi tí wọ́n dé ni wọ́n pè ní owó dé. Ibẹ̀ ni owó ti dé, ni ọlá ti dé, ni èyí ti dé, pẹ̀lú ìgbà àtàlàfẹ́ àti dé bá wọn. Ìtumọ̀ Tẹ̀tíkù nìyẹn ní àkótán. Ẹ ṣeun kábíyèsí. Mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Owódé Ọ̀tà lọ́wọ́lọ́wọ́ báyìí inú wọn ń dùn nítorí pé ìtàn tí wọ́n ń gbọ́ ẹnu orí adé gangan ni wọ́n ti ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sì mọ̀ nípa rẹ̀ wọ́n ti ń gbọ́ lẹ́nu yín kábíyèsí. Ìbéèrè tó tún wá kù tá a fẹ́ bi yín lórí ètò Yorùbá ló làṣà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé bàbá gbogbo wa pátápátá la nílẹ̀ ibi tá a ti wá kò sí sábà sí àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ oríkì wọn. Orí adé mo fẹ́ kẹ́ kí ìlú Owódé Ọ̀tà níwọ̀nba torí mo mọ̀ pé bàbá ṣí gbogbo ojú òpó ilé oṣù wa ṣùgbọ́n níwọ̀nba ẹ bá wa kí ìlú Owódé Ọ̀tà kí gbogbo àwọn ọmọ ìlú yín kí wọ́n lè jàǹfààní ẹ̀ kí wọ́n gbọ́ lẹ́nu yín kábíyèsí. Ẹ ṣe pọ̀ lóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ Yorùbá ni wá oríkì Yorùbá dẹ̀ máa ń wọ́ ọmọ Yorùbá lórí mi. Bẹ́ẹ̀ni. Èmi ni ọmọ ọlọ́ta odò ọmọ arúdẹdẹ wọmi ọmọdé ọmọ ìlẹ̀jà. Èmi ni ọba Onítẹ̀tíkù Òkè. Èmi ni kábíyèsí aláyélúwà ọba Ògúngbàyí Adéyanjú Àkàndé Wàsíù tí ó tẹ̀dó sí ìlú Àwórì. Èmi ni ọmọ eléṣẹ́ Awọ́kùjoyè. Jìgìjìgì òṣìṣẹ́ fàtú ọ̀kẹ́rẹ́gorí ìrókò ojú ọdẹ dá àti tòjébo lóòṣà lọ́wọ́ kó bàbá ẹni tó bọ̀. Èmi lọ máa fi ṣe fún wọn tún lọ. Èmi ni ọba Ògúngbàyí Adéyanjú Àkàndé Wàsíù. Ọmọ ògbó fúnú pàmùpàmù ọmọ àdòkúta mẹ́gbẹ́sùn kálí nínú bólóoru bó ṣe wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Kábíyèsí ẹ ṣeun o mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Owódé Ọ̀tà orí mú mọ́ wú lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣáà mọ fi ẹ̀bùn owó yẹn mọ fi ránṣẹ́ sí iléeṣẹ́ Glo FM gbogbo ẹ̀yin tí kábíyèsí kì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó kábíyèsí èyí ló mú mi lọ sí ìbéèrè mi tó kù báyìí kábíyèsí. Ìbéèrè wa tó kàn òun ni wípé a mọ̀ pé oríṣiríṣi ohun àlùmọ́ọ́nì ló ń bẹ káàkiri àwọn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ní ìlú Owódé Ọ̀tà gangan ẹ bá wa yànnàná díẹ̀ lára àwọn ohun àlùmọ́ọ́nì yín kábíyèsí kí gbogbo etí ó lè gbọ́ àti gbogbo ojú tó bá ń wò wá kán lè jàǹfààní ẹ̀. Ẹ ṣe olóòtú ní ìlú Owódé Ọ̀tà iṣẹ́ àgbẹ̀ kan ń bélé la bàbá wa yàn láàyò níbẹ̀ tí wọ́n ń ṣe oko lọ́dọọdún àti àròbọ́dúndé tí wọ́n ń ṣe oko àròjẹ. Kò tán síbẹ̀ o ní ìlú yẹn náà sìmẹ́ǹtì wà níbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yọ wá pé àwọn òyìnbó ò tètè rí sìmẹ́ǹtì yẹn. Lọ́wọ́lọ́wọ́ ń ṣe yìí tá a bá gbẹ́ kànga ẹ̀ ò kí ìjà máa fi rí sìmẹ́ǹtì. Tàbí pọ́n sìmẹ́ǹtì yẹn ni ó dá mi lójú wípé ìlú yẹn máa ti dahoro. Ṣùgbọ́n Ọlọ́run tí ó fẹ́ kí irú wa wà nípò tí ó fẹ́ kí ìlú yẹn lókìkí ni ò jẹ́ kí wọ́n tètè rí sìmẹ́ǹtì yẹn níbẹ̀. Ọ̀pọ̀ síbẹ̀ o ìrà wà níbẹ̀ omi tó ń ṣe pẹ́tẹ́pẹ́tẹ́ nínú aṣálẹ̀ àti lórí ilẹ̀ tó yẹ pé wọ́n ń ṣe ẹja ọ̀sìn níbẹ̀ wọ́n ń sin adìyẹ àti oríṣiríṣi nǹkan tí àwọn ẹnu ń jẹ gẹ́gẹ́ bí àgbẹ̀. Ọlọ́pàá kan wọ̀nyí ni ó wà gẹ́gẹ́ bí nǹkan àlùmọ́ọ́nì ní ìlú Owódé Ọ̀tà. Kábíyèsí ẹ ṣeun àjẹyó àjẹbọkọdọwọkẹ ni kákàn mọ gbé agbọn wa bọ ni kò sí irúfẹ́ oúnjẹ tá a fẹ́ tá a ní rí kó kúrò nílùú Owódé Ọ̀tà kábíyèsí ẹ ṣeun àmọ́ yín bá láṣẹ ilé ìmọ̀ràn ẹ pẹ́ fún wa. Tó kábíyèsí ẹ dárúkọ díẹ̀ lára àwọn ọdún tẹ́ máa ń ṣe nílùú Owódé Ọ̀tà pàápàá jùlọ fún gbogbo àwọn ọmọ ìlú Owódé Ọ̀tà kan lè jàǹfààní ẹ̀ àwọn ọdún tẹ́ máa ń ṣe níbẹ̀ ẹ yànnàná díẹ̀ lára ẹ̀ fún wa kábíyèsí. Ẹ ṣe pọ̀ lóòtú gẹ́gẹ́ bí a ṣe sọ pé Yorùbá ni wá. Tẹ́ ẹ bá gbọ́ orúkọ mi Ògúngbàyí ni mò ń jẹ́.
ọdún Ògún ṣe pàtàkì ní ìlú Owódé Ọ̀tà. Kò dúró síbẹ̀ à ń ṣe ọdún eégún gbàkàgbéyan nílé lóko lẹ́yìn odi táwọn aráàlú òkèèrè máa wá gbóhùn àdán wọ́n dẹ̀ fẹ́ wá wo eégún tó jó àti tó yíṣọ. Bẹ́ẹ̀ la tún ń ṣe gẹ̀lẹ̀dẹ̀ náà. Gẹ̀lẹ̀dẹ̀ yẹn ní òòṣà tí àwọn baba ńlá wa tí wọ́n fi bá àwọn ìdá òmìnira lọ́dún yẹn lọ́hùn. Àwa ti wá sọ́dọ̀ òòṣà tí à ń ṣe. Kò dúró síbẹ̀ o. A máa ń tọ́jú olúwẹ̀rí. A máa ń ṣe ọdún alálẹ̀. A máa ń ṣe wọ́n níbi tí wọ́n ti ń bọ̀ èṣù tí wọ́n dẹ̀ máa ń ṣọdún fún ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí ọ̀la tó ṣáájú àti gbàlejò ẹ̀sìn míì ìyẹn ni ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù. A gba ẹ̀sìn mùsùlùmí yẹn dípò pé ní gbogbo ọdún iléyá ọdún rẹpẹtẹ ni ní gbogbo ọdún ìtúnú àwẹ̀ ọdún rẹpẹtẹ nìyẹn náà. Tó bá dẹ̀ di ọdún tó ìrìnàjò ọ̀bí Jésù yẹn ń pè ní Christmas à ń ṣe yẹn náà bákàgbìyàn. Bábá ń bì ní gbogbo ọjọ́ kìíní ọdún 1st January à ń ṣe nǹkan tó ń pè ní ọdún tuntun tá a pè ní New Year. Ọdún tuntun ẹ ṣe olóòtú. Ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá láṣẹ Elédùmarè. Tó kábíyèsí ìbéèrè tó kù tó tún wà wájú mi tí mo ní fún yín báyìí òun ni wípé ẹ bá wa gba gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ní ọ̀rọ̀ ìyànjú pàápàá jùlọ lórí àṣà àti ṣe Yorùbá gbogbo wa bá a ṣe ibi tá a rúgbó dé ibi tá a ta gbòǹgbò dé bá a ṣe fọ́n káàkiri àgbáńlá ayé ẹ gba ọmọ Yorùbá níyànjú lórí àṣà àti ṣe wa kábíyèsí. Ẹ ṣe púpọ̀ lóòtú ètò ìwà kò ní bàjẹ́. Àmín àṣẹ. Àṣà wa náà dẹ̀ ní dàrú. Àmín àṣẹ. Ọmọ Yorùbá àti Yorùbá wọn máa tẹ̀síwájú ni. Àmín. Àṣà wa ò gbọ́dọ̀ bàjẹ́ nítorí pé gbogbo wa ní agbá àlejò àṣà òyìnbó. Àṣà Yorùbá ó bẹ̀ látòrí aṣọ wíwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò kì í fẹ́ wọ aṣọ wa mọ́. Aṣọ wa dẹ̀ ní pàtàkì lọ. Bí aṣọ agbádá, bí dànsíkí, bí bùbá, bí ṣòkòtò, bí kẹ̀mbẹ̀, bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ Yorùbá ló máa dájú. Bẹ́ẹ̀ni. Oúnjẹ bí ẹ̀bà. Oúnjẹ bí iyán. Oúnjẹ bí kámú gàárì. Pàtàkì máa ní. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi iyán dẹ̀ ló wà. Iyán kókò wà, iyán iṣu wà. Kódà wọ́n tún ṣe àbàdàmọ̀ díẹ̀, wọ́n á tún pè ní àtàrò. Wọ́n á tún pè ní ìfọ́fẹ́. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi iyán dẹ̀ ló wà. Nínú àṣà Yorùbá ni ká bọ̀wọ̀ fún àgbàlagbà o. A gbọ́dọ̀ mọ àgbà lẹ́gbọ̀n. Ká mọ àbúrò lábúrò. Kí bàbá fọ̀wọ̀ fọ́mọ, kọ́mọ náà kó fọ̀wọ̀ fún bàbá. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ kí ayé ogún. À ń bẹ̀bẹ̀, à ń tọrọ lọ́wọ́ Ọlọ́run káṣà Yorùbá má parẹ́. Ara àṣà Yorùbá náà ni ọdún tá a ṣe ní gbogbo àtà àṣọ lẹ́ẹ̀kan yẹn. Ara àṣà Yorùbá ni kí a máa kí ni tọ̀wọ̀tọ̀wọ̀. Bẹ́ẹ̀ni kábíyèsí. Ọmọ kó dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀. Ọmọ àlè Yorùbá ló máa náwó sí bàbá ẹ̀ o. Ọmọ àlè Yorùbá ló máa gbọ́dọ̀ bẹ́ẹ̀ nípa lórí ẹni. Ìdọ̀bálẹ̀ là ń kí àgbàlagbà. Ó jẹ́ ọkùnrin. Ìkúnlẹ̀ lọmọ obìnrin máa ń kí àgbàlagbà. Kò dó síbẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti fi àṣẹ òyìnbó bà nǹkan jẹ́. Òyìnbó láàárọ̀ òyìnbó lọ́sàn-án go and play the part wọ́n sì sọ ní ẹni wọ́n ṣe. Ẹ lo ọmọ mi ò lè dárúkọ ara ẹ̀ wọ́n mi ò lè gbórúkọ bàbá ẹ̀. Ọmọ mi ò mọ̀ tán lé bàbá ẹ̀. Ara àṣà Yorùbá bẹ̀ ni pé ká jẹ́ kọ́mọ wa bá ṣe jẹ́ ibo la ti wá bó la tẹ̀dó sí báwo la ti jẹ́ lórílẹ̀-èdè Yorùbá. Gbogbo àṣà yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbàgbé. Máa ń fàsìkò yìí bẹ àwọn olóyìnbó pé òyìnbó kíkọ́ láti ṣiṣẹ́ láti fi dèèyàn ni o. Àṣà wa ò gbọdọ̀ parẹ́. Mo ń bẹ̀bẹ̀, mo ń rọ àwọn èèyàn wa nílé lóko lẹ́yìn odi láti jọ̀wọ́ kí wọ́n bá gbàṣẹ Yorùbá ga. Ẹ ṣé olóòtú. Ẹ ṣeun kábíyèsí. Orí adé òpẹ́ o ẹ ṣeun àmọ́rí yín bá láṣẹ àdẹ́dá. Ìbéèrè tó kù ta tí wàá fẹ́ kẹ́ sáré túbọ̀ bá wa sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Owódé Ọ̀tà ni wọ́n ń bẹ káàkiri àgbáńlá ayé. Kódà nílùú United Kingdom, Manchester tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bẹ. Ọ̀rọ̀ tanijí wo lẹ ní fún wọn pé tó ẹ jí o ẹ dìde lójú oorun. Ọ̀rọ̀ tanijí tẹ ní fún wọn ẹ nà ń bẹ́ fún gbogbo àwọn ọmọ Owódé gbogbo àwọn ọmọ ìlú yín Owódé Ọ̀tà kí wọ́n gbọ́ lẹ́nu yín kábíyèsí ọ̀rọ̀ tanijí tẹ ní fún wọn. Ẹ ṣé púpọ̀ olóòtú.
Mo jẹ́ ọ̀tà nìkan kọ́ ni máa ta ní pípẹ́ ọba Yorùbá ni mí. Gbogbo ibi tí mo bá dé kábíyèsí ilẹ̀ Yorùbá ni. Gbogbo ọmọ Yorùbá la fẹ́ gbà nímọ̀ràn pé kí wọ́n rántí pé àjò ò dàbí ilé o. Àjò ò dàbí ilé, àjò ò dàbí ilé. Kí gbogbo wọn kí wọ́n jọ̀ọ́ kí wọ́n máa bí ilé, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n kéré kó wáyé, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n wá dálé iṣẹ́ sílẹ̀, kí wọ́n jọ̀ọ́ kí wọ́n wá fi ọ̀làjú mọ àwọn èèyàn. Ayé àtijọ́ ni àwọn èèyàn ń sá fún àlejò ayé sí àwa là ń wá tó bẹ̀ wọ́n tí wọ́n wá sílé àwọn ará ọ̀tàdé àwọn Ẹ̀gbá ni gbogbo Yorùbá lápapọ̀ pátápátá mò ń rọ̀ wọ́n kí wọ́n máa bọ̀. Ìyẹn nìkan kọ́ mò ń gbà wọ́n nímọ̀ràn pé kí wọ́n jẹ́ good ambassador ẹ má bínú pé mo sọ ìbò kí aṣojú rere fún ilẹ̀ Yorùbá ìjọba ti wà kí wọ́n tún orúkọ wa ṣe kí wọ́n sá fún à ń gbé òògùn olóró kí wọ́n sá fún jàgídíjàgan kí wọ́n sá fún à ń digunjalè kí wọ́n rántí pé Yorùbá ó lórúkọ tí a ń tọ́jú adẹ̀pẹ̀ wọ́n á rọ̀ wọ́n kí wọ́n jọ̀ọ́ kí wọ́n máa jẹ́ kí orúkọ Yorùbá kó bàjẹ́. Kò síbi wọ́n máa sọ̀rọ̀ Yorùbá wọ́n á mọ̀ pé ọmọ tó lọ́ọ̀kùn ló wá ọmọ tó tẹpá mọ́ṣẹ́ ni wọ́n ní iṣẹ́ lóògùn iṣẹ́ wá sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ láti ń tẹ̀rí gíga iṣẹ́ ni ká tẹra mọ́ kí a máa yan nǹkan tí ò dá láàyè gẹ́gẹ́ bí olè gẹ́gẹ́ bí jìbìtì gẹ́gẹ́ bí irọ́ pípa gẹ́gẹ́ bí 419 èyí ni ìmọ̀ràn kékeré fún táwọn èèyàn mi. Ẹ ṣeun kábíyèsí a máa rí yín bá ọbẹ̀ ìgbénú àgbà mi ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun kẹpẹ kẹgbó kẹtọ ìbéèrè èyí tó wá kù tá a fẹ́ kẹ ṣe òǹtẹ̀ yín òun la fẹ́ orí adé a fẹ́ kí ẹ fi òǹtẹ̀ yín kẹ fi lu ètò Yorùbá ló làṣà kí lẹ rí ṣètò wa yìí nítorí pé ìbò sí kí ọmọ ẹlẹ́ran Yorùbá kó mọ̀ bá jẹgun la ṣe da ètò pọ̀ la ṣe gbé kalẹ̀ nílé agodo Glo FM ó dàbí ẹni pé èèyàn kan ń gbìyànjú àti pè yín àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ kú ètò olóòtú o. Ẹ ṣeun o. Saheed Ibrahim Ọlámilékan ọba Yorùbá ti ìlú Republic of Ireland. Kábíyèsí o mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà o. Ọpẹ́ fọ́lọ́run ọba ẹ kú ètò náà. Ẹ gbó kẹtọ́ o a máa rí yín bá láṣẹ adẹ́dá o ẹ pẹ́ fún wa o. Mo fi àsìkò yìí sí aláìlúwà ọba Abdulwasiu onítẹ̀sí ìlú tẹ̀síkù ní Owódé. Kábíyèsí ń gbọ́ yín o. Mò ń gbọ́ ọlọ́yíwà tàbí apẹ́lẹ́ bàtà pẹ́lẹ́sẹ̀ o ẹ̀ṣọ́ ọba bó wá jókòó pẹ́. Bàbá mi ò kó yàtọ̀ ọkọ ní kẹsẹ̀ o. Àdẹ̀kù akú pàdé ọjọ́ sí o akú kọ́lé dára o Olódùmarè àjẹkù dára fún gbogbo wa lójú alẹ́ o. Àṣẹ aláyíwà. Àjọṣe wa ò ní bàjẹ́ o àpẹjọ àjọpẹ́ fúnra wa àjọṣe pẹ́pẹ́pẹ́pẹ́ o. Àṣẹ kábíyèsí. Onírọ̀ ńkọ́ aláwòwò ńkọ́. Láfíà ni aláyíwà onírọ̀ wà. Láfíà ní kábíyèsí tí ìgbàwó wà àti gbogbo ọba aládé láìpẹ́ alẹ́ Yorùbá wọ́n ní kí n máa kí ọba ààrẹ Ibrahim Saheed wípé adápẹ́ lórí o adápẹ́ lẹ́sẹ̀. Elédùmarè àtúbọ̀ máa àtijọ́ púpọ̀ jẹ́kẹ́ pẹ́ fún wa lójú alẹ́ o. Àṣẹ. Tó mo ń retí yín nìbàdàn o aláìlúwà lẹ́bàá fẹ́ jẹ́ kí n fáìn nìyí o. Ní Ìbàdàn alágbára Ọlọ́run máa gbìyànjú máa wá lágbára Ọlọ́run bóyá lọ́sẹ̀ tá a máa mú yìí. Ó dáa o ẹ kú ètò náà. Ẹ ṣeun o kábíyèsí ọba Saheed Ibrahim ti olóòtú wà gbogbo ọmọ Yorùbá nílùú Ireland àwọn ni wọ́n pè wá tó mò ń gbọ́ yín o kábíyèsí. Olóòtú. Mò ń gbọ́ yín o kábíyèsí. Ìtí ẹgbẹ́ kalẹ̀ tá à ń gbádùn yàrá ọ̀tọ̀ nìyí. Ẹ ṣeun kábíyèsí. Kò tí ì sí ọmọ Yorùbá kan gbòógì tó tí ì ṣeré láti Manchester ní Amẹ́ríkà láti dá nǹkan báyìí síbẹ̀ láti máa gbó wọn balẹ̀ worldwide. Lágbára Ọlọ́run lè fẹ́yàn ní jóná. Àmì àṣẹ àmì àṣẹ. Lágbára Ọlọ́run òkè lọ́la yín máa lọ. Àmì àṣẹ àmì àṣẹ. Ẹ ńlá sówó sọmọ sáyọ̀ ẹ̀ka lágbára Ọlọ́run. Àmì àṣẹ. Mo ń bẹ̀ yín mo ń rọ̀ yín kẹ́kẹ́ má jẹ́ kó dó lórí èmi nìkan. Àwọn ọba aláyé pọ̀ tó jẹ́ pé a fẹ́ máa gbọ́hùn wọn. A dẹ̀ ń fàsìkò yóò àwọn ọmọ Yorùbá tó wà ní Manchester tó wà ní London tó wà káàkiri láti
ṣègbátẹrù fún àṣà yín fún prógráàmù yìí láti ràn yín lọ́wọ́ financially and morally. Ọlọ́run Olódùmarè á dẹ̀ pẹ̀lú yín. Àmín àṣẹ. Mo mọ̀ ọkọ ọmọ Ìbàdàn lẹ́yìn náà. Ìlú Ìbàdàn ò ní bàjẹ́ o. Àmín àṣẹ. Ìlú olè ìlú ní bàjẹ́ o. Àmín àṣẹ kábíyèsí. Owó ìjọba ti wá. Àmín Mo àṣẹ. jẹ́ kí kó àlejò Oníbàdàn. Kí ní ọjọ́ tí wọ́n wá sí Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Àdúrà mi ni pé adé máa pẹ́ lórí bàbá. Àmín. Bàbá máa pẹ́tẹ̀. Àmín. Ìjọba gbogbo á máa jókòó pẹ́ láti dára ẹlẹ́dàá. Àmín àṣẹ. Àmín àṣẹ. Kò ní pẹ́ kò ní tàn. Èmi fún àmì máa wá sórí ètò yẹn láàárẹ̀. Àmín kábíyèsí. Ẹ ṣeun kábíyèsí. Ìyá àbájọ náà jẹ́ tó pọ̀. Àmín. Àmín àṣẹ. àṣẹ. Ẹ ṣeun kábíyèsí. Gbogbo nǹkan tó lọ́ bá fọ́ àná ṣe Nàìjíríà bí a lò láti gbé ìlànà lágbára Ọlọ́run. Ẹ ṣeun kábíyèsí. A máa rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ ṣeun o kábíyèsí. Iléeṣẹ́ tẹ́ tí wọ́n gbọ́ wa òun ní iléeṣẹ́ rédíò glowfm.com. Kábíyèsí ẹ dákun dábọ̀ àdúrà yín èmi mọyì àdúrà orí adé nítorí pé àdúrà orí adé a mọ lànà tó pọ̀ Èdùmàrè ti fi yín sípò àṣẹ sì ti ń bẹ lẹ́nu yín. Ẹ ṣàdúrà fún iléeṣẹ́ wa iléeṣẹ́ glowfm.com radio. Ẹ dákun kábíyèsí ẹ ṣàdúrà ẹ súre fún wa. Ẹ ṣe olóòtú iléeṣẹ́ wa yìí tí ẹ ti kalẹ̀ síbẹ̀ yẹn mo sọ lẹ́ẹ̀kan iléeṣẹ́ yìí kò ní jóná. Àmín. Àmín. Iléeṣẹ́ yìí ò ní rí bàjẹ́. Àmín àṣẹ. Ọlá iléeṣẹ́ yẹn á máa lọ sókè Àmín àṣẹ. nínú ọlá nínú àtolóòtú àtolùdásílẹ̀ tí gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ lágbára Ọlọ́run ọlá yín á máa lọ sí òkè láàárọ̀ lọ́sàn-án àti ní alẹ́. Àmín àṣẹ. Lágbára ẹ̀dẹ́dà lágbára ọlá ìyá bàbá tí ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn tara ẹ̀ jáde iṣẹ́ yóò ní bàjẹ́ o iṣẹ́ yóò ní jóná ọlá yẹn máa pọ̀ sí láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Àmín àṣẹ kábíyèsí tó ẹ ṣeun o kábíyèsí ó wù ní ká jẹun kó pẹ́ lẹ́nu gẹ́gẹ́ bẹ́yìn náà sì ti wí fún wa ní ìsìn kábíyèsí inú iléeṣẹ́ Glo FM yóò dùn láti gbà yín lálejò nílé agodo wa mo sì mọ̀ pé gbogbo nkẹyìn bá ti wí pẹ́ ṣe òun náà lẹ ṣe láṣẹ Elédùmarè àmọ́ retí yín tẹwàá darapọ̀ mọ́ wa nílé agodo tá a sì ṣe àkànṣe ètò fún yín láṣẹ Elédùmarè tó a ti fẹ́ yọ̀ǹda yín báyìí kábíyèsí o ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè ẹ gbó ẹ tọ́ adé orí yín yóò pẹ́ kánrin kése ẹ dàgbà ẹ dògbó ẹ fi èrìgì ẹ fọ òbí gbogbo ohun tó wá jẹ mọ́ ìlú Owódé Ọ̀tà àti gbogbo ilẹ̀ Yorùbá láṣẹ Elédùmarè kò ní dìbàjẹ́ o orí adé yín láṣẹ adẹ́dá kò ní kan kò sì ní bàjẹ́ àmọ́rí yín bá ọ kábíyèsí amóore o fúngbà pè ní ẹ sì jẹ́ wa ẹ ṣeun o kábíyèsí ẹ ṣeun o tó ẹ ṣeun kábíyèsí ó dàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi ohun kábíyèsí wa onítẹ̀tíkù ọba Wàsíù Àkànní Ògúngbàyí tìlú Owódé Ọ̀tà òun lẹ́gbọ̀n mo sì nígbàgbọ́ pé gbogbo yín ẹ ti rí ọgbọ́n oríṣiríṣi ọgbọ́n kódà gbogbo àwọn tèmi gan fúnra mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń bẹ nílùú Owódé Ọ̀tà sìmẹ́ǹtì ìbẹ̀ǹbẹ̀ ẹ mọ̀ jẹun pariwo rẹ̀ púpọ̀ jù ṣùgbọ́n kábíyèsí ti rìn ọ̀nbẹ fún gbogbo wa kábíyèsí tuntun wá sọ pé àgbẹ̀ wọ́n ní ilẹ̀ lọ kò sí oúnjẹ tẹ́ ẹ̀ ń fẹ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn oúnjẹ wa dáadáa ṣé wọ́n ò ṣe bí àmàlà wa lè dàbí àmàlà ni àbí wọ́n ṣe bí iyán lè dàbí iyán ni èmi àtẹ̀yàn kan lájọ ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí iyán tá à ń jẹ iyán alárò tá à ń rò báyìí nílùú wa yìí ọ̀pọ̀lọpọ̀ ló ní kò dàbí kò jọra wọn àmọ́ ohun tí kábíyèsí ń bá wa sọ ni pé bá a bá dèlú Owódé Ọ̀tà ó jẹ́ pé a fẹ́ kó ni àbá fẹ́ ó kún bẹ́ẹ̀ rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ láṣẹ Elédùmarè ebi ò ní pa èmi àti yín o tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ó wù ní ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gbọ̀ngàn tẹ́ ẹ̀ ń wò ìtọ́nà fún yìí ó ní òfin ní láàyè ẹ wò ààrẹ ọjọ́ mú solókùn ẹ kúkú mọ̀ pé aago 5 àbọ̀ la ní láti parí ètò pàápàá jùlọ ìrìn àjò tá a tún rìn à ń lọ yẹ Olúbàdàn tiwa à ń lọ yẹ wọn sí kábíyèsí Olúbàdàn titiwa gangan wọ́n ń bẹ nílùú Manchester lọ́wọ́lọ́wọ́ báyìí bí má sì ti kúrò nílé agodo Yorùbá ló làṣà àtàtọ́kùn Yorùbá ló làṣà à ń gbéra wa Glo FM à ń lọ kí kábíyèsí wa ọba Sàlíù Àkànmú Adétúnjí ẹ pẹ́ láṣẹ Elédùmarè ajé Ògúngúnnísọ̀ kínní èmi mọyì ọba o mo sì ń bọ̀ wá ṣe tó lè ṣe kábíyèsí ẹ pẹ́ láṣẹ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ìbàdàn
Association of Ibadan Indigene àwọn ni wọ́n ṣe léyìí ni wọ́n gbé kábíyèsí wá sílùú Manchester pé tó ẹ má dúró nílùú London à ń fẹ́ yín nílùú Manchester torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìbàdàn ni wọ́n ń bẹ nílùú Manchester kí àwa náà yẹ orí adé sí ẹ kú iṣẹ́ takuntakun o ààrẹ ẹgbẹ́ àwọn ni Alhaji Biliaminu Amori yín bá láṣẹ Elédùmarè akọ̀wé ẹgbẹ́ àwọn ni ẹ̀gbọ́n mi dáadáa Ọ̀túnba Bímbọ́ Babs ẹ wò mo bẹ́rí fún yín o ọ̀gá mi àmọ̀rí yín bá láṣẹ Elédùmarè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà mo fẹ́ máa fi eléyìí ṣe ìlọ ní àṣẹ Elédùmarè èmi àti yín àjọpẹ́ fúnra wa ni ẹ mọ̀ wá gbàgbé o tó bá yẹ pé ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò Yorùbá ló làṣà ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 tàbí kẹ́ ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 tó bá sì jẹ́ pé ẹ fẹ́ máa fún wa ní ẹ̀bùn tí a lè máa fún àwọn èèyàn tí ó ń jẹ ẹ̀bùn ní abala kíkanjú ni ẹ pè wá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ kúkú mọ̀ pé ìpolówó ohun kúkú ni àgúnmu òwò tó bá jẹ́ pé lọ́jà tẹ fẹ́ tà ní a lè bá yín polówó ẹ wò àtàbá ẹ mọ̀ tà ní wàràwàrà nítorí pé ohun tí iléeṣẹ́ glowfm.com ń ta wà fún nù èmi fẹ́ máa fi lè ṣe ìlọ́nà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lágbára dẹ́dà èmi ò ní sú yín ẹ̀yin náà sì ní sú mi mi ò ní jọra mi lójú o gbogbo ìgbà ni mo máa ń sọ wípé tó tí kì í bá ṣe ìfẹ́ yín ìfẹ́ Ọlọ́run ìfẹ́ gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi kò lè sí ètò Yorùbá ló làṣà láṣẹ adẹ́dà ibi tí gbogbo yín tẹ rúgbódé tẹ ta gbòǹgbòdé ìbàjẹ́ ò ní wọbẹ̀ o ẹ ṣeun o a máa rí yín bá o ẹ ṣeun o ó dàbọ̀. Ó làṣà àwa la.